Ladies and gentlemen, the national anthem of the newly formed OODUWA nation. Káàbọ̀ sí orí ètò wa ti tòní akíyín orúkọ tèmi ò yí padà orúkọ tèmi náà ni Adéníyì Ọmọbùrẹ Owó mò ń kí gbogbo wa pátápátá pé a káàbọ̀ sórí ètò ti tòní adúpẹ́ fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run Ẹlẹ́dùmarè ọba tó ní agbára lórí gbogbo ọba tó lè pa ọba tó lè jí ọba àná ọba òní ọba títí ayérayé lónìí ohun tí a ó máa gbé yẹ̀wò náà ni tí a pè ní gbàgede ọ̀rọ̀ níbi tí a ó ti máa yànnàná pé kí ni irú ipa wo ó ní àwọn Fúlàní irú ipa wo báwo ni wọ́n ṣe ń jà kí làwọn psychological war tí wọ́n ní àwọn àlejò mi wọ́n ti wà ní orí ètò nígbà tí a ó bẹ̀rẹ̀ ètò náà láì fipalẹ̀ rárá a dúpẹ́ fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run Elédùmarè ọba tó ṣẹ̀dá ẹ̀mí àti ẹ ọba tó dá wa ọba tó mọ̀ wá Ọlọ́run àwọn Ọlọ́run òun nìkan náà ni ọba òun torí pé òun náà ni a fi ọpẹ́ fún àṣebà lọ́wọ́ ọba tí ó ṣẹ̀dá ẹ̀mí àti sáyé pé akínyín pé ẹ káàbọ̀ sí orí ètò ní òní akí ọmọdé akí àgbàlagbà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share tí ẹ bá ṣe ń wọlé bí ẹ bá ṣe ń wọlé ẹ máa bá wa share bí ẹ bá ṣe ń wọlé nà ní kí ẹ̀yin èèyàn kí ẹ máa bá wa share ẹ máa bá wa share ètò yìí nítorí wípé ẹ̀yin náà ni wà ẹ̀yin náà ni à ń rí láì fi àkókò ṣòfò àwọn àlejò wa wọ́n ti wà ní orí agbami ètò ní báyìí a ó máa ṣe àfihàn wọn àwọn tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó ni ohun tí a náà gbéyàwó lónìí òun náà ni tí a pè ní Fulani Psychological War mo fi àsìkò yìí jí iṣẹ́ àwọn tí wọ́n rán mi níṣẹ́ àwọn kan wọ́n ní kí n bá wọn sọ fún Sunday Igboho wípé àwọn ń bẹ ní ẹ̀yìn ẹ̀ gidigidi o ìyẹn àwọn ìlànà ọmọ Oòduà àti UAE wọn mo jíṣẹ́ yìí jẹ́ o ní báyìí a ó bẹ̀rẹ̀ ètò náà ní pẹ̀rẹ̀wò àwọn olóòtú ètò wa wọ́n ti wà ní ojú agbágbé tí wọn yóò máa bá wa fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ mo kí yín ẹ káàbọ̀. Lónìí ọ̀rọ̀ bọ̀ ọ̀nà wo ó ní àwọn Fúlàní máa ń gbà jagun tiwọn irú agbára wo ó náà ní àwọn Fúlàní máa ń lò báwo ni wọ́n ṣe máa ń jà kí ni tí wọ́n máa ń jà láti ọ̀dọ̀ bàbá wa Gbókà àwọn ni wọ́n máa kọ́kọ́ yànnàná tí a ń pè ní psychological war báwo ó ní àwọn Fúlàní báwo ni wọ́n ṣe máa ń jà bàbá wa Gbókà ẹ dákun bá wa dá sí ètò náà kí wọ́n tó dá sí àwọn tí wọ́n wà ní ojú agbami lónìí àwọn náà ni ìyá wa ìyá alálùbáríkà ìyá wa Dr. Lawal àti bàbá wa Mr. Adékúnlé àti màmá wa kékeré ní tí a mọ̀ sí màmá wa àgbà màmá wa Eléèbó Sister Bukky bẹ́ẹ̀ eégún ńlá tí ó ń gbẹ̀yìn kalẹ̀ òun náà ni bàbá wa Gbókà àwọn tí wọ́n wà ní orí ètò ni mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fún àwọn èèyàn kẹ́ ẹ kí àwọn aráalé mo bẹ̀rẹ̀ látòrí bàbá wa Adékúnlé.
ìyá wa Lawal mo fẹ́ kí ẹ̀yin náà kí àwọn ará lé o. Lónìí bẹ́ẹ̀ ni wọ́n ní kí a kí wa pé ẹ ṣé ẹ káàbọ̀. Mo fẹ́ kí sísítà wa sísítà Bukky pé kí a bá wa kí àwọn ènìyàn pé bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ni. Bàbá wa Gbókà ẹ̀yin náà ni eégún ńlá tí gbẹ̀yìn kalẹ̀. Bá wa kí àwọn aráalé tí wọ́n ń wò wá pé ẹ̀yin náà bá wa kí wọn. Bàbá wa Gbókà ṣé wọ́n ń bẹ pẹ̀lú wa? Ó dàbẹ̀ ni pé wọn ò sí pẹ̀lú wa. Ẹ̀yin yẹn wá ẹ dákẹ́ bá wa share ètò yìí bí ẹ bá ṣe ń wọlé. Mo kí ìyá wa tí wọ́n ń wọlé àti pé ó ní okay ó yá. Ó dà ẹ ṣé gan ni ẹ ṣé àdúpẹ́ sà. Mo fẹ́ kọ́ mu láti ọ̀dọ̀ bàbá wa Gbókà pé kí nìkan ní Fulani Psychological War. Ǹjẹ́ ẹ lè yànnà náà fún àwọn aráalé? máa ṣe jàmbá wọn lọ nìyẹn because wọ́n ti fi psychological warfare wọ́n ti fi bà orí mentality àwọn èèyàn jẹ́ bí Fúlàní dẹ̀ ṣe ti ń ṣe nìyẹn láti ibi tí wọ́n ti wá ń futa jalon because wọ́n ń ṣe èèyàn tó pọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ pé táwọn bá ní káwọn tẹ́ bá mọ ìkòkò mi ìmọ̀ bá ṣe ń pe hyena ìkòkò àbí ṣé ìkòkò ní hyena. bẹ́ẹ̀ni. jẹ́rí tí ìkòkò bá fẹ́ mú ẹran ńlá torí pé ó ti mọ̀ pé kò ní agbára ẹkùn ẹ mọ̀ pé tí ẹkùn bá fẹ́ mú ẹran ńlá ó máa mú ẹran yẹn mọ́lẹ̀ ni ó máa bẹ́ẹ̀lù ẹran yẹn á mú mọ́lẹ̀ bọ̀ ìkòkò nírú agbára yẹn so ẹ̀rù ló máa fi tó bá ti sáwá tó bá ti dẹ́rù bá ẹran yẹn wọ́n máa gé jẹ lágbẹ̀ wọ́n máa gé jẹ lẹ́sẹ̀ wọ́n máa gé jẹ níkùn wọ́n máa gé jẹ títí tó fi máa ṣubú but tí ẹ̀rù bá ba ẹran ńlá tó bá fèsì kòkò tó fi ìhó ẹ̀ mú mọ́lẹ̀ á pa síbẹ̀ so bí Fúlàní ṣe ń ṣe nìyẹn so nǹkan tí mi mọ psychological warfare sí nìyẹn and history pọ̀ tó sọ̀rọ̀ ń pẹ̀ so mi mọ̀ bóyá mo fẹ́ káwọn èèyàn kọ́kọ́ sọ̀rọ̀ kí n tó mú ẹnu lé history nípa bó ṣe ti ń jà ní ààyè ìgbà bàbá wa kó tó kàn wá. Ó dáa ẹ ṣeun gan ni fún àlàyé fúnfún rẹ mọ́mí wa Dr. Wunmi Lawal ǹjẹ́ kí ẹ̀yin náà kí lẹ rò tán bá sọ pé Fulani Psychological War ọ̀nà ojú wo lẹ́yìn fi wò. bẹ́ẹ̀ni ẹ̀yin èèyàn mi èmi pàápàá psychology ni mo kọ́ nílé ìwé tí àwọn ẹni bí tán bá fẹ́ bá èèyàn jà tán dẹ̀ mọ̀ pé ẹ pọ̀ ju àwọn lọ ẹ lọ́gbọ́n lórí ju àwọn lọ ẹ ní ìmọ̀ ju àwọn lọ bí wọ́n ṣe máa bá yín jà ìjà yẹn máa yàtọ̀ sí pé kẹ́ gbébọn kẹ́ gbàdá o wọ́n ṣe máa bá yín jà ìjà yẹn ni pé wọ́n máa ṣe nǹkan ìbẹ̀rù wọ́n máa wò yín lọ́tún wọ́n máa ṣọ́ yín lọ́wọ́ lọ́sì tí wọ́n bá ti ń rí i pé ẹ̀rù díẹ̀díẹ̀ ti ń wọlé a máa fún àwọn ní ìgboyà láti máa mú síwájú sí láti máa súnmọ́ yín bí wọ́n ṣe ń súnmọ́ yín ní kété tí wọ́n ń fẹjú mọ́ yín ní ẹ̀rù máa bá èyí tẹ́ rò pé lágbára nígbà tí wọ́n bá wá realize pé àwọn ti gba ojú yín gbogbo agbára tẹ́yin ní ó máa wọ mi ni o ìjàngbadì tí a dẹ̀ fẹ́ jà yìí
kì í ṣe lórí ìbọn nìkan o a ní láti fi ọgbọ́n àti làákàyè torí ọmọ olóye ọmọ ọlọ́gbọ́n ni wá. Mo wá fẹ́ sọ nǹkan kan fún gbogbo ẹ̀yin ará mi tẹ́ jẹ́ ọmọ Yorùbá ògidì. Fúlàní ò kì í ṣara yín o. Senegal, Mali náà ti wọlé. Tí sì bá máa jáde ó yẹ kẹ́ gbọ́ pé wọ́n wá sí ìlú Haúsá ní North. Àwọn pẹ̀lú baba ńlá baba wọn tó ń pè ní Uthman Dan Fodio. Nígbà tí wọ́n gba agbára lọ́wọ́ àwọn Fúlàní, wọ́n jọba lé wọn lórí. Wọn kì í sọ Haúsá, wọ́n kọ́ Haúsá ni kí wọ́n lè máa lo àwọn Haúsá láti máa ṣe ibi, láti máa ṣèkà wọn. Fúfúdè, kò sí ẹni tó ń sọ Fúfúdè ní Nàìjíríà wa yẹn o. Haúsá là ń gbọ́ tó ń sọ, ṣùgbọ́n Fúfúdè lédè wọn. Futajalon, Senegal àti Mali ló ti wá. Wọ́n ti lé wọn ní Ghana o, ẹ̀yin èèyàn mi. Wọ́n lé wọn ní Central African Republic. Ṣùgbọ́n gbà tó dé ọ̀dọ̀ tiwa ẹ̀yin ará mi, àwa Yorùbá àti nífẹ̀ẹ́ ara àtajú. Àgbà wọn tọwọ́ tẹsẹ̀. Wọ́n wá dàbí eku tó ń jẹ ṣán, wọ́n ń jẹ wá díẹ̀. Wọ́n fẹ́ wá jẹ wá débi sọ pé wọ́n fẹ́ pa gbogbo ìran wa run. Ẹ gbọ́dọ̀ gbà wá láyè. Ẹ dìde kẹ́ gbóhùn sókè. Ẹ dìde kẹ́ gbárùkù ti Sunday Igboho òòṣà. Ọmọ ńlá, ọmọ gidi, ọmọ téèyàn fi ń yangàn ní Sunday. Òun ni Mósè wa o, ẹ má kẹ̀yìn sí. Òun ni Joshua wa, ẹ má kẹ̀yìn sí. Ẹ dìde kẹ́ gbóhùn sókè. Kẹ́ jẹ́ kí ìjọba Nàìjíríà mọ̀ pé a kì í ṣe ọmọ olójo. Ọmọ aládé ni wá, ọmọ onírùkẹ̀rẹ̀ ni wá, ọmọ ológo ni wá, ọmọ ẹlẹ́yẹ ni wá, ọmọ yìí ni wá. Bá ṣe lọ́gbọ́n lórí la níwà tútù, aníwà pẹ̀lẹ́. Wọ́n wá fẹ́ fi ìwà tútù àtàánú wa, ojú àánú wa, wọ́n fẹ́ fi mú wa lọ́gàn, wọ́n fẹ́ fi mú wa lọ́dẹ̀. A kì í ṣọ̀dẹ. Omi tá mu omi àánú ni. Omi tó yẹ pé bàbá jẹun tó àtúgbé fún ará àdúgbò kan wá jẹ. But Fúlàní ẹranko gidi ni wọ́n. Àwọn ọmọ ọ̀ràn kíran ni wọ́n. Wọn nílé, bẹ fún wọn nílé inú oko ló fẹ́ wà. Bẹ fún wọn láṣọ àkísà ló fẹ́ máa wọ̀. Ọmọ ẹlẹ́yẹ ẹ̀dẹ̀là wa, ọmọ ológo, ń tán rí inú ayé wa tó ṣe fẹ́ gba ìlú wa lọ́pọ̀ wa lọ́wọ́ nìyẹn. Ṣùgbọ́n a gbọ́dọ̀ gbà. Ibi tá a bá pè lólórí a gbọ́dọ̀ fi tẹ̀lé ẹ̀yin ọmọ Yorùbá dídé. Mo ń ṣàkíyàn yẹn dídé, inú mi dùn gbàtẹ́ sọ́pọ́ọ̀tì Sunday Igboho níjẹta alálẹ̀ àgbẹ̀yìn. Gbogbo ẹ̀yin tẹ́ dìde ní wákàtí ọ̀wọ̀ yìí mo sọ fún yín pé gbogbo àwọn ọmọ ogun ọ̀run ti dìde pẹ̀lú yín. Wọ́n bá yín ja ìjà yẹn kalẹ̀. A máa jà tá a máa fi lọ sórí èdè wa ni. Ọ̀rọ̀ mi ó sì ń bọ̀. Kì í ṣe sí nìkan ẹ máa gbóhùn mi. Ẹ ṣé olóòtú. Ní àṣẹ Ọlọ́run, a ó jà tí a máa fi dé ilẹ̀ lérí ni. Sister Buke, the topic of today is Fulani Psychological War. Okay. By the topic, Fulani Psychological, how do you think the Fulani could be able to use that psychological war to conquer us? Or how do you think that we can defeat them completely? Well, I mean, the question is, can they defeat us? That's what we should be asking ourselves. Yeah. You know, we need to go back to the creation of man. And if you look at the history of the Yoruba, we are over 1,000 years old. And oh my goodness, there's some interruption there. Yeah, so we need to think of how old are we, you know, and if we can think of how old are we and how many empires that we have created, then we should know that the Fulani are no match for us at all. You know, we are kings and queens, you know, in which history, I mean, even within Europe, in which history has a king ever been defeated? No. We are royal, we have royal blood in us, you know, we are great people. So that is what we need to keep telling ourselves. And because we are great, we are undefeated. So we should continue to stand as one. We should stand in love. And once we have that belief in ourselves, then nothing can overcome us. Yeah, thank you, my sister. Let me back to the Mr. Adekunle, but my topic would be different. Mr. Adekunle, tí a bá ń sọ nípa psychological war, a rí pé Fúlàní wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà bíi divide and conquer.
nílé tí a mọ̀ tí wọ́n máa ń sábà tún lò láti gbòkè ní táwọn bá fún ẹnìkan nu yín o ní gbòkè yá wá jọba ó wá jẹ kankan tí wọ́n bá jẹ́ kọ́fì yẹn dá wàhálà sí wàhálà nínú á wò pé èèyàn wà lélẹ́yìí òun náà máa wò pé ibi tó ń lọ yìí bóyá lóòótọ́ ni á wá di pé a máa bára wa jà ẹni tí ó ti ń ta ti mú lọ́rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á tún wá fẹ́ sọ̀rọ̀ tàwa nígbà tí ò bá gbọ́n tí a fẹ́ sọmọ tó fẹ́ tà wá fún àwọn Fúlàní níbẹ̀ yẹn láti sọ pé lẹ́yìn yẹn a tún ní ọ̀nà míì tí wọ́n tún máa ń gbà bí kí wọ́n fi ọmọ fún wọn lórí pé a máa wò pé àná mi lélẹ́yìí kò sí agbára tí mo ní láti lè ṣe fún mọ́ ẹ̀mẹ́ tó bá ti fúnni lọ́mọ wọn ni kò fẹ́ kí a kú àgbọn ni ọ̀nà wo lẹ rí sí àwọn ọ̀nà wọ̀nyí. Ẹ ṣe olóòtú ṣe rí àwọn ẹ̀yà tí à ń pè ní ẹ̀yà Fúlàní tá bá wò ó dájúdájú ìtàn ó ti kọ́ wa ní gbogbo nǹkan tí a fẹ́ mọ̀ nípa wọn ká má tọra wa jẹ nígbà wọn kọ́kọ́ wá sí ilẹ̀ aládé àwọn Haúsá torí àwọn Haúsá ò kì í wé láwàní bá a ṣe ń jọba ládé làwọn náà jọba ládé kingdoms ni wọ́n ní in the 17th century ìgbà táwọn Fúlàní wá Odùduwà Fódíò tó wá kò wá pẹ̀lú ogun ó kọ́kọ́ wá bí èèyàn tó ṣe àjọrìn tó sojourn wá ní àwọn Fúlàní jẹ́ àwọn Haúsá dẹ̀ ṣèkìrì wọ́n gbà láàyè àwọn àtàwọn ẹ̀mẹ̀wà ẹ̀ gbà tó pẹ́ láàrin wọn ló bẹ̀rẹ̀ sí rí fikún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bọ́n rí pọ̀ sí bó ṣe rí pé wọ́n ti pọ̀ wọ́n ti làmìlaka bó ṣe bẹ̀rẹ̀ jihad nìyẹn jihad tó gbé wá káwọn yẹn tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ti gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ ó ti gba gbogbo àwọn ọba wọn gbogbo ọba aládé wọn pátá ni wọ́n pàdánù wọ́n ṣe gbé ìjọba Odíláwà níkalẹ̀ nìyẹn ìyẹn náà ṣe tán ṣe délẹ̀ káàrọ̀ òjíire táwọn bàbá wa láyé ọjọ́ yẹn tọ́nà wọn ní ànàsáré kìí ṣe kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta tẹ́ bá rántí inú ìtàn àwọn náà ló pa Àfọ̀njá Ìlọrin ìtàn Álímì kò kúrò ńbẹ̀ àwọn ẹ̀yà yìí náà ni so ìgbà táwọn òyìnbó aláwọ̀ funfun dẹ̀ wá dé tán dá Nàìjíríà kalẹ̀ wọn ò pọ̀ tó àwọn Fúlàní ò pọ̀ wọn ò dá wà lálẹ̀ àwa lọ́ba àwa Yorùbá ṣùgbọ́n ó ṣe ní láàánú bó ṣe jí wípé wọ́n gbé òmìnira fún wa báyìí ní 1960 làwọn náà ti bẹ̀rẹ̀ sí ń pète wọ́n ti ń pèrò wọ́n ṣe máa jákè agbára yẹn tí àwọn òyìnbó ń gbé kalẹ̀ unfortunately wọ́n rí ṣe àwọn ọjà àwọn bàbá wa náà ó dákún ọ̀rọ̀ ọ̀hún àwọn bàbá wa mi fẹ́ máa dárúkọ ìjà wọn ó dákún ọ̀rọ̀ ọ̀hún nígbà tí a tó mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti fi ìbọn wọ́n ti fi gba ìjọba ní 1966 through the second military coup láti gbà yẹn níran Fúlàní tí kó wá sí yọ́ọ́yọ́ wọ́n máa kó àwọn ará òkè ọya míì tí wọ́n ń ṣẹ̀yà wọ́n á fi ẹ̀sìn àtàwọn kan míì àti àwọn ìyàwó wọ́n máa fún ọmọ oníyàwó fún ọmọ oníyàwó láti sọ ara wọn mọ́ àwọn ẹ̀yà tán dé sí ọ̀dọ̀ wọn wọ́n ti fi gbogbo yẹn dì wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n ibi tọ́rọ̀ wá dé dúró báyìí wọ́n tiẹ̀ wá fẹ́ gbalẹ̀ wa pátápátá ní kọ́dẹ̀ pa gbogbo wa dànù ṣùgbọ́n wọn ò ní agbára wa o àwa ni ká ṣọ akọni ìyẹn àwọn ọmọ Yorùbá ká dìde ká sọpọ́ọ̀tì olóyè Sunday Igboho tọ́lọ́run ti gbé dìde láti kì wá láyà mélòó làwọn Fúlàní mélòó ni wọ́n ṣùgbọ́n àwa ní ká síra wa lọ́kàn le ẹ jẹ́ tó fẹ́ sọ kinní kan Nigeria institution òun ni wọ́n fi ń rú wa lójú 1999 constitution tẹ́ ń gbé kiri ibo ni Yorùbá ti sọ wípé we the people ẹ jọ̀wọ́ ọjọ́ wo ìgbà wo àsìkò wo ní Yorùbá sáìn pé constitution yìí o ló ti tọ́ àti lódodo afọwọ́sí afẹsẹ̀sí àwọn ológun ló gbé constitution 1999 lé wa lọ́wọ́
They are not democratically elected government. They are illegitimate government. Every military government is an illegitimate government, which means anything that bá ṣe illegitimacy sí lókùnú ẹ̀. It's not legitimate. Kó yẹ yẹn kọ́kọ́ yé gbogbo wa. In fact, ìgbà tá a gbàjọba tán lọ́wọ́ àwọn ológun, ṣé ló yẹ ká ṣe referendum láti bẹ̀rẹ̀ a real democratic system, ká ṣe constitution tiwa gangan. Ṣùgbọ́n constitution 1999 tẹ́ ń lò yẹ, àwọn Fúlàní náà ló influence 80% of that constitution. Olóṣè jẹ́ wípé tó bá ti fẹ́ ṣe nǹkan, tó fẹ́ lo federal power àwọn yẹn, èyí tó bá ti favour wọn, wọ́n á ṣe. Èyí tí ò bá ti favour wọn nu constitution yẹn, wọ́n á ṣe kí ni? Wọ́n á gba sẹ́gbẹ̀ẹ́, wọ́n á ṣe nǹkan táwọn fẹ́ ṣe ni. Tẹ́ bá mí hẹ́lẹ́, wọ́n á kó ìjayà. Ẹni tó bá sọ̀rọ̀ nù yín, wọ́n á mú wọn pa. Èyí tí wọ́n bá pa, wọ́n á sọ sẹ́wọ̀n, wọ́n á máa fi yẹn dúnkokò. Ìkòkò yẹn ti ṣí báyìí o. Ẹ wá jẹ́ sọ fún gbogbo wa. Sunday Igboho ẹyọ kankan ló wà. We now have 80 million Sunday Igboho. Èmi tí mo bá yín sọ̀rọ̀, I am Sunday Igboho. Gbogbo àwọn tó wà lórí ìkànnì yìí, they are Sunday Igboho. Olóòtú, you are Sunday Igboho. We now have 400 million Sunday Igboho. Torí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáláyé, we are now Sunday Igboho. Wọ́n tó wá mú. Wọ́n tó wá mú rárá. Olóòtú, ẹ jẹ́ ń dálé. Ẹ ṣé gan-an ni bàbá wa, ẹ kú ohùn ní àtàárọ̀. Máa sárakàtà láti lọ sí ọ̀dọ̀ ìyá mi àgbà. Wọ́n ṣe ní ká máa pè àwọn ní ìyá pé omidan ni àwọn. Ọ̀dà àpapọ̀ wọn ní omidan ìyá mi. Mọ́ mi ò, akàntí ẹ̀ gbọ́ pé lára nǹkan tí àwọn wọ̀nyí máa ń lò eléyìí tí a mọ̀ sí psychological war yìí, ara ẹ̀ òun náà ni tí a mọ̀ sí religious war, láti lè dá wàhálà kalẹ̀ láàrin Christian àti Mùsùlùmí. A mọ̀ pé ó pọ̀ káàkiri lápá òkè ọya lọ títí bẹ́ẹ̀ wọn. Ojú wo lẹ́yìn tó fi wo ọ̀rọ̀ yìí pé ṣé ó yẹ ká ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ àwọn nǹkan wọ̀nyí ni àbó yẹ kí n tí a mọ̀ sí ẹ̀sìn àti àwọn àáfàá ni o àti pásítọ̀ ni o kí wọ́n jìnnà sí réréréré. Ìyẹn àkọ́kọ́. Ẹ̀ẹ́dì ni pé ǹjẹ́ tí a ń jà fún yìí, ṣé ó yẹ kí àwọn tí a mọ̀ sí àáfàá, àwọn tí a mọ̀ sí pásítọ̀, tó yẹ kí wọ́n bá wa dá sí? Débi pé wọn fi ní sọ pé bóyá pé wọ́n wá lo ìjà ẹ̀sìn pé tí a ò bá lè mú níbù, a ó mú lòrò. Ṣé kò yẹ kí àwọn tí wọ́n jẹ́ bí olórí ẹ̀sìn, ṣé kò yẹ kí àwọn náà kí wọ́n darapọ̀ mọ́ wa ni? Débi pé wọn ò fi nílè tún lo divide and conquer láti pé kí wọ́n sọ pé kì í jẹ́ sí lílé o, torí ara tí wọ́n máa ń lò ní àmọ̀ sí religion. Ojú wo lẹ́yìn tó fi wo ọ̀rọ̀ yìí mà? Ẹ ṣé o olóòtú. Ní àkọ́kọ́, ẹ jẹ́ kí n sọ fún wa, nígbà tí Ọlọ́run dá gbogbo ilé ayé, kò gbé ẹ̀sìn kankan lé anybody lọ́wọ́, ó ní kí a máa sìn òun ni. Ṣùgbọ́n mo wá fẹ́ sọ fún yín pé èmi olóòtú, èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀, bàbá ńlá bàbá mi, ìṣẹ̀ǹbáyé ló ń ṣe o. Àwọn òbí mi, wọ́n ní ìmàle làwọn. Èmi fún ara mi tí mo tara wọn jáde, mo ní Kìrìsìtẹ́nì ni mo fẹ́ ṣe. Àbára wa jà, àbára wa bínú. Nílẹ̀ Yorùbá, nínú gbogbo fámìlì ọmọ Yorùbá, a rí àwọn ẹlẹ́ṣẹ̀ ńbáyé, a rí Mùsùlùmí, a dẹ̀ rí Kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n tí ìjà bá dojú kọ wá, a ní sọ pé Mùsùlùmí ni mí wá o, a ní sọ pé Kìrìsìtẹ́nì ni wá o, a dẹ̀ ní sọ pé aláǹbáyé, aláǹbá ẹbí wa jà. Àsọwọ́pọ̀ a máa bá ọ̀tá yẹn jà ni. Ṣé wá rí àwọn ajẹgúdújẹrá? Fúlàní fẹ́ jẹ́ kí àwọn èèyàn wa máa ròyìn pé ẹ̀sìn ló kàn fọ̀ sí o, ẹ̀sìn kan ló kàn fọ̀ sí o. Orílẹ̀-èdè wa, ọmọ Yorùbá wa, bí Ọlọ́run ṣe dá wa, ó lágbára ju religion lọ. Nítorí nígbà tí Ọlọ́run dá olúkálukú, ó fi sí ààyè ẹ̀. Ọlọ́run pè wá ní Yorùbá, ó pe àwọn kan ní Haúsá, ó ní àwọn kan Ìgbò. Òun gangan fẹ́ kí a jà fún orílẹ̀-èdè wa. Nítorí náà ní ìjà tí à ń jà yìí kò ń ṣe ìjà lásán. Ìjà tí Ọlọ́run ọba gangan fọwọ́ sí ni.
ṣùgbọ́n àwọn ajẹgúdújẹrá wọ́n fẹ́ máa fi tan àwọn èèyàn wa tí wọ́n mi lè sọ pé wọ́n rálò jinlẹ̀ tí kò yé wọn ní ìgbàgbọ́ ni wọ́n ń ṣe ṣùgbọ́n tó bá fẹ́ fọwọ́ kọ àwọn ẹbí mi tó jẹ́ ìmàle wàá rí ojú pupa mi wàá rí bínú mi ẹni tó bá fẹ́ fọwọ́ kọ ìbànláyé àwọn ẹbí mi tó ń ṣe ti ìbáláyé wàá rí ojú pupa mi wọ́n fẹ́ fi ẹ̀sìn wọ́n fẹ́ máa fi tú wa jẹ ṣùgbọ́n nísìnyí mo sọ fún yín pé ẹ jẹ́ ká pa ẹ̀sìn sí o ká jà fún nǹkan tó jẹ́ ìbáláyé wa òun ni Yorùbá tí Ọlọ́run tó forí wa sọ̀kalẹ̀ sí ká tó ní ẹ̀sìn Ọlọ́run la mọ̀ ṣùgbọ́n kì í ṣe Ọlọ́run ìmàle Ọlọ́run kiriyó Ọlọ́run ìbáláyé Ọlọ́run tó dá gbogbo ilé ayé la mọ̀ kó tó di pé olúkálukú ń gbé ẹ̀sìn wá ṣùgbọ́n ẹ̀yin tá pera yín ní mùsùlùmí òdodo kìrìsìtẹ́nì òdodo tẹ́ bá kà nínú ìwé mímọ́ tó Ọlọ́run gbélé olúkálukú yín lọ́wọ́ nínú Kùránì nínú Bíbélì Ọlọ́run ọgọ́ba fún rẹ̀ ó sọ fún àwọn ará Ísírẹ́lì pé kó jáde kúrò nínú oko ẹrú ti Íjíbítì tá à ń pè ní Íjíbítì ipò òun mú wọn lọ sí ilẹ̀ ìlérí wọn Ọlọ́run dá wa ní ẹ̀yà Yorùbá ó fi ilẹ̀ Yorùbá jìn wa ó pè wá lọ́mọ Yorùbá ọmọ Odùduwà àwa la wà l'Ékòó la wà l'Ọ́ṣun la wà l'Ékìtì la wà l'Ọ́yọ́ la wà n'Íjẹ̀bú a sì ní Sókótó nítorí pé a kì í ṣàwúsá a sì ní Zamfara nítorí pé Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ ó gbé wa sí orí ilẹ̀ wa ó fún wa ní tá máa jẹun tá máa mú ó fún wa lọ́gbọ́n fún wa ní làákàyè ṣùgbọ́n àwọn tó pera wọn ní ẹlẹ́sìn ìgbàgbọ́ àti ìmàle wọ́n fẹ́ máa fi tú àwọn èèyàn jẹ nítorí àpò ara wọn àti inú wọn ló ń jà fún wọn ò jà fún àwọn èèyàn wa nítorí náà mo wá fẹ́ sọ ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ̀yin alágbára nínú kìrìsìtẹ́nì ẹ̀yin bàbá wa nínú mùsùlùmí ẹ má jẹ́ kí ẹ̀sìn kó gba ohun tí Ọlọ́run fún wa ní orílẹ̀-èdè Yorùbá ọmọ aládé ni wá ẹ má jẹ́ kó fojú yín gbolẹ̀ ọmọ ọlọ́rọ̀ nìyẹn ẹ má jẹ́ kọ́kọ́ dì yín lẹ́nu ẹ sọ̀rọ̀ sókè ẹ má jẹ́ kí ẹ̀sìn kó lágbára ju ẹ̀mí lọ ìjà ń gbádì tá à ń jà ìjà ẹ̀mí ni ìjà òtítọ́ ni nínú ìwé nítorí pé ọmọ Bíbélì ni mí mo kà lórí ìwé Bíbélì èmi ò mọ ibi tó wà nínú àdìtì tẹ̀yin onímàle tẹ̀yin mùsùlùmí ṣùgbọ́n mo kà á nínú Bíbélì tó ń pè ní ìwé Joshua pé Ọlọ́run fún ara ẹ̀ nígbà tí àwọn ọ̀tá Ísírẹ́lì tó fẹ́ gba ilẹ̀ wọn lọ́wọ́ wọn Ọlọ́run fún ara ẹ̀ sọ òkò ẹ lọ kà á ó wà nínú Joshua orí 10 ẹsẹ̀ 11 Ọlọ́run fún ara ẹ̀ mú òkò náà ó bẹ̀rẹ̀ sí ní sọ́lu àwọn ọ̀tá Ísírẹ́lì wọ́n ń pè bẹ̀ ní Bẹ́tẹ́rọ̀nù títí dé Azeka Olúwa sọ òkò pa àwọn ọ̀tá Ísírẹ́lì nígbà tó fẹ́ gba ilẹ̀ wọn tí wọ́n fẹ́ máa fi ìjà jẹ wọ́n tó ń pa wọ́n lọ́kọ tó ń pa wọ́n lọ́kọ. Mo wá sọ fún yín ní wákàtí ọ̀wọ̀ yìí ìjà ń gbádìí tá à ń jà yìí ìjà tó jẹ́ kájà ní o ká ọmọdé tàgbà nílé lóko títí tẹ̀ ń ṣe ní ìlú Nàìjíríà nìkan gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nílùú Benin tẹ́ wà nílùú Togo tẹ́ wà ní Cuba tó wà ní Brazil tó wà ní Ecuador gbogbo yìí ni mò ń ké pè ẹ dìde ẹ má jẹ́ kí religion kó gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa gbogbo ń tọ́lọ́run fi fún wa ó ní gbogbo ń tábà mọ̀ ní ká fi defend yẹ gbogbo ń tábà mọ̀ ní ká fi gbà lọ́wọ́ àwọn agúdújẹrá religion kọ́ ní à ń sọ́ọ̀sìn yìí o ìjà ń gbádìí ẹ̀mí wa lórílẹ̀-èdè tí bàbá ńlá bàbá wa tó gbé wa kalẹ̀ sí tó ń sọrí wa kalẹ̀ sí a lọ sí Sókótó pa àfẹ́ gba Sókótó lọ́wọ́ ẹnìkankan o a lọ sí Zamfara o a lọ Kánò o Ọ̀ṣun Èkìtì Oǹdó Ilé-Ifẹ̀ Ògùn Èkó òun là ń jà fún o ohun tí bàbá ńlá wa forí wa sọlẹ̀ kalẹ̀ sí nìyẹn nítorí náà ìjà ẹ̀sìn kọ́ là ń jà o ẹ dìde. ẹ ṣe gan ni mà ẹ ṣe àdúpẹ́. Olóòtú bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe gan ni ẹ ṣe àdúpẹ́. Kí n tó padà sí ọ̀dọ̀ bàbá wa Gbókà then I will now back to my sister. Jẹ́ kí a ṣáájú
àwọn tí wọ́n ti fi ìwé ránṣẹ́ sí wa ẹ̀yin yẹn wá ẹ dákun ẹ bá wa ṣe ètò yìí torí pé afẹ́kẹ́ yẹn afẹ́kẹ́ bá wa dá sí ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè ìkan tàbí ìmí tí ẹ fẹ́ béèrè ẹ bá wa fi béèrè yín ránṣẹ́ kí ẹ bá wa dá sí ó kí Akínyẹmí Peter wọ́n ní you are well done but I don't see notification at all ẹ má bínú sí wa ọgbọ́n tí àwọn Facebook tí wọ́n tún ń dá nìyẹn òun ló jẹ́ kí n send ẹ̀ sí yín directly wọ́n mi mọ̀ pé ẹ̀rí dàpọ̀ ẹ má bínú Alisim Akínyẹmí wọ́n ní ẹ kú ètò Olúwaṣeun Johnson ọmọlé wọ́n ní ẹni tí wọ́n ní ó dàbí pé wọ́n ń bá ìyá wa wí wọ́n ní ẹni tí ó bá wà láyé ló máa ń ṣe ẹ̀sìn ẹ jẹ́ kí a ní òmìnira náà bẹ́ẹ̀ pọ̀ tó mi níbí yìí mo rí Tóyè Òjó Baro wọ́n ní well done sis I like that statement that they are not matched with for us the same thing náà ni wọ́n tún send níbí wọ́n ní mehọ́ okay Akínyẹmí wọ́n ní kí Ọlọ́run tó dàkún kó bá wa kẹ́ Sunday Igboho kó sì bá wa dáàbò rẹ̀ bò Dennis Ọlá ó ní Odùduwà nation bẹ́ẹ̀ wọ́n náà send message wọ́n ní láti Biafra akínyìn pé ẹ ṣe gan ni wọ́n ní Biafra ní àwọn akínyìn pé ẹ ṣe Odùduwà nation wọ́n ní àṣẹ o mo tún kí ẹni tó tún dá sí Bókítà ẹ̀wò àwọn náà tún bá wa dá sí ètò yìí bàbá wa Bókà mo fẹ́ padà sí ọ̀dọ̀ yín láàárín ìṣẹ́jú péréte mo fẹ́ kí ẹ̀yin náà kí ni èròǹgbà yín tí a bá sọ wípé divide and conquer tí a bá sọ pé ó jẹ́ lára àwọn starting ó jẹ́ lára àwọn tí àwọn Fúlàní máa ń lò divide and conquer ǹjẹ́ lè bá mi yànnàná tí wọ́n ń pè ní divide and conquer fún àwọn ará ilé wípé tó bá kàn tiẹ̀ wáyé á lè mọ̀ pé ọ̀nà tá a gbà ṣe lè. So kí ká tó lè mọ kíní irú nǹkan báyìí akọ́kọ́ tó gbọ́dọ̀ lọ sórí ìtàn àwọn bàbá wa so bọ́n ṣe ti lò ó lọ́jọ́ iwájú báwọn bàbá wa dẹ̀ ṣe báwọn bàbá wa ṣe bọ́n ṣe lo ọgbọ́n ṣe mọ̀ pé nígbà yẹn ọgbọ́n Ifá wà kì í ṣẹ̀sìn tán ti da gbogbo ẹ̀rú tó yẹ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àdúrà lákọ̀ọ́gbà àwọn yẹn mọ bí wọ́n ṣe ń tọ̀ ọ̀nà tí wọ́n á dẹ̀ sọ fún wọn nǹkan tó máa ṣe. Now ṣe rí divide and conquer àti psychological warfare ọmọ ìyá méjì ni wọ́n. Now ní ìgbà tí wọ́n kọ́kọ́ lo agbára yìí láyé Àfọ̀njá náà kọ́kọ́ lò so bí bó ṣe rí gbà Àfọ̀njá náà ló ṣe rí sí gbà Tinubu kò bẹ́ẹ̀ pé Àfọ̀njá àti Tinubu ìtàn bíi deja vu ni so ìgbà tí mi fẹ́ bú àwọn bàbá wa tó rántí sọ pé Sunday Igboho ní ká má máa bú wọn but ṣe rí àwọn politician wọ̀nyẹn ìgbà míì wọ́n máa ń wo politics tó lè pay àwọn so ìyẹn ni wọ́n focus on. Now bí ó ṣe rí ń gbà Àfọ̀njá nìyẹn ìgbà tó pé àwọn Fúlàní wá sí Ìlọrin pé kí wọ́n kàn máa bọ̀ ó fẹ́ kán wá bá òun jagun ni because ó fẹ́ jára ẹ̀gbà kúrò lọ́dọ̀ Ọ̀yọ́ òun náà wá fẹ́ build the mini empire tara ẹ̀ ní north of Ìlọrin so bí wọ́n ṣe dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá jagun gbogbo ẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ò pọ̀ so bó ṣe ń ṣe ogun yẹn lọ bó ṣe ń ṣogun yẹn lọ the same way tí wọ́n ṣe ń terrorize àwọn èèyàn sìn bẹ́ẹ̀ náà ṣe ń terrorize wọn lọ́rin gbà yẹn wọ́n máa dọdún lé wọn wọ́n á lọ gbé màálù wọn gbé ẹran wọn wọ́n á gbé àwọn ọmọ wọn wọ́n á tà wọ́n sóko ẹrú exactly bó ṣe ń sìn ó kàn pé kò wá sí oko ẹrú mọ́ àwọn èèyàn lè sọ fún Àfọ̀njá ńgbà yẹn pé Àfọ̀njá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báwo ló ṣe máa jẹ́ kó máa pa àwọn èèyàn ẹ kó máa ṣe báyìí sáwọn èèyàn ẹ ó kàn Ṣọlágbẹ̀rù ló kọ́kọ́ lọ bá ó bú Ṣọlágbẹ̀rù now ẹnìkan wà ní ìlú bẹ̀yẹn mo fẹ́ rántí orúkọ ẹ̀ màá rántí orúkọ ẹ̀ sìn Jábàtà Fágbọ̀n lórúkọ ẹ̀ ìlú Jábàtà ni ó ti jẹ́ baálẹ̀ ó lọ bá Àfọ̀njá ní bí àwọn èèyàn wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn ẹ ó máa di wàhálà bó ṣe ó wá pe meeting ó wá fẹ́ pe Jábàtà wá síbẹ̀ kó disgrace ẹ̀ ṣe rántí pé kan wà tí Tinubu tó ń sọ fún Tinubu tí Tinubu ń sọ pé where are the cows you know so exactly nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn but divide and conquer yẹn náà ń lò because Àfọ̀njá rò pé tóun bá ní kóun bá àwọn Fúlàní yẹn jà ambition wọn ò ní support òun mọ́ nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ń sìn náà nìyẹn àwọn gbogbo wọn rò pé
Tinubu ẹ̀rù ń bà láti sọ̀rọ̀ tóró ti rò pé tóun bá sọ̀rọ̀ wọn ò ní jẹ́ kí òun di ọba, wọn ò ní jẹ́ kí òun rúùlù Nàìjíríà. Irọ́ dẹ̀ náà ń pa. Bó ṣe máa ń ṣe nìyẹn, wọ́n á máa fi tàn wọ́n pé tí gbogbo nǹkan tá a bá ń ṣe tó bá ti sọ̀rọ̀ a máa jẹ́ kó jọba. Wọ́n ṣe náà fún MKO Abiola. Ṣé mọ̀ pé ní Second Republic MK Abiola ló dàbí pé òun ló ń finance Shagari, gbogbo owó tán fi ń ṣe campaign pé òun ló fi ilẹ̀. Nǹkan tó dẹ̀ promise ẹ̀ ni pé tí wọ́n bá ti parí òun ló máa jọba lẹ́yìn wọn. Gbogbo náà ṣe ń tako Awólọ́wọ̀ nìyẹn gbà yẹn. Ó tiẹ̀ ṣí newspaper dídì Concord láti fi bá Awólọ́wọ̀ jà. But lẹ́yìn tí wọ́n ti lò tán tí wọ́n fẹ́ dọ̀npẹ́, wọ́n wá gbé èèyàn kan wá man tí wọ́n fẹ́ gbé wá láti inú plane yìí, ẹjọ́ ẹ bá rántí orúkọ ẹ̀, tí wọ́n fẹ́ fi abẹ́rẹ́ gbé wá láti London, Umaru Dikko. So òun náà wá ní kó wá máa òun náà wọ́n wá fún náà contract kan tóun náà fi wá rówó wọn wá ní ìdàbí ọlọ́mọ wọn wá gbàṣẹ́ pé. So nǹkan tó máa ṣe fún àwọn Tinubu ní ẹ̀bọ̀ ìsìn wọ́n yìí rí wọn lò. So ìgbà tí wọ́n fi máa pa Àfọ̀njá kò rí ẹ̀kan tó máa gbèjà ẹ̀ mọ́. Get ọgbọ́n divide and conquer and psychological warfare bó ṣe máa ń lọ nìyẹn. Another story tún wà tí mo fẹ́ sọ, mi mọ̀ bóyá kí ẹlòmíì tó tún sọ̀rọ̀ torí mi fẹ́ kí bóyá máa. kí ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ ní bóyá ọgbọ̀n ìṣẹ́jú díẹ̀díẹ̀. Ẹ jẹ́ kí n padà sí ọ̀dọ̀ Sister Buki. My sister, look at Ibadan entirely now. I want to talk about divide and conquer. This Fulani, they believe that Igbo and Hausa have joined together. But what they did, they bring another CP to Oyo State, which is a woman, and then she comes from Igbo side. Yeah, I get that. This is part of divide and conquer. How do you look at it? Well, divide and conquer is not a new style because it's commonly even used by the British. The British will go into a country. I'm sure we're very well of the what happened with the Iranians and the in Afghanistan and even in Libya. The idea is to go in, win the hearts and minds of these people, and then go in and then just eradicate the place for their own benefit. I think the Fulani have now realized that they can use this style in which they feel that they can go in, sort of get people, win their hearts and minds, which is exactly what they're doing. They go in, win the hearts and minds of the people that they want to conquer, and then at the end of the day, they're not going in because of those people or to make friends. They're going in for their own benefit. So what do we do now? It's since we now know that this is their style, it is we Yorubas that we now have to call ourselves to order. And what do I mean by calling ourselves to order? We need to join together. We need to speak in one voice and unite. We need to get rid of all the factions, i.e. it could be the groups that could be dividing us. Whatever is causing us not to have one voice, we need to get rid of that, and then at this point in time, come together. Now, Chief Sunday Obo has started the motion. He has started the motion that we need to now get our lands back. We need to take control of the land that God has given us. But the only way we can do it is via unity and love. I keep stressing on the word love because that is what is going to make us win this war. The love will bring us together. The love will make us speak in one voice. So once we're speaking in one voice, then we can operate with the God-given blessing that God has given us, and that is with our brain. Yorubas, we are highly educated. We are very sophisticated. There's nothing that we cannot do if we put our minds to it. So, they can use their divide and rule style, but we have to show that God has given us the blessing of wisdom. And that is even evidence in our makeup, in our DNA. It says that we are Omokaro Chiri. That is that we wake up into the light. And it is because we are in that light,
we will not go into an unjust war. Now, this war that we are fighting is a just war, and it is for that reason that we will be like the Israelites that were lifted out of Egypt and placed into the promised land. Thank you very much. Before I want to continue, please, you guys should speak Yoruba. Thank you very much, Adebola Wasiu Yusuf. What's in the Amaso Yoruba? I might be you. And this is not location 9. Okay, he said the federal upper. Only this is not location 9. All right, only Yoruba, please. Now, our fans, our brothers, our sisters, wọ́n sọ wípé kí a máa sọ Yorùbá. Afẹ́kẹ́ ìyàwó bá wa dá sí, ó ní àbí o, ẹ ṣé gan ni. Ẹ bá wa fi bèrè yín ránṣẹ́, à ń sọ nípa Fulani Psychological War. A lè ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí ẹ̀yin tí ẹ ń wò wá nílé tí ẹ fẹ́ béèrè tàbí tí ẹ fẹ́ contribute. Ẹ bá wa dá sí torí pé ètò yìí ó wà fún tó lọ lọ́wọ́lọ́wọ́ àti tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí pé a ò fẹ́ kí àwọn Fúlàní a ò fẹ́ kí wọ́n wá kí wọ́n tó ṣẹ́gun wa níbi tí a ti lọ jà. A fẹ́ kí àwọn tó wà níbẹ̀ kí wọ́n gbáradì pé tógúntógún tóògùn òun la máa ń gba ẹ̀tọ́ ẹni lọ́wọ́ ẹni tí kò fẹ́ fúnni. Ẹ jẹ́ kí n sára padà sí ọ̀dọ̀ Mr. Adékúnlé. Ìbéèrè tí màá máa béèrè lọ́wọ́ Mr. Adékúnlé ni pé àwọn Fúlàní wọ̀nyí a rí pé minority ni wọ́n. Bóyá gan ni wọ́n tó 30% gbogbo population orílẹ̀-èdè Nàìjíríà. Kí wá ló wá dé tí wọ́n wá wùyẹ́ débi pé wọ́n wá sọra wọn di àjànàkú tí yóò dẹ̀bẹ̀ ni pé agbára ò fẹ́ ká wọn débi pé lọ́tùn lósì ni wọ́n ti ń lo agbára. Tábàwọn tó ṣẹlẹ̀ ní àná ẹ rí i pé the same thing ló ṣẹlẹ̀ ní Ogun State níbi tí wọ́n ti lọ kó àwọn sójà bá àwọn aráàlú tí wọ́n sì lù wọ́n ní àlùbọ̀ndẹ̀lẹ̀. Irú kí ni wọ́n ní, kí ni wọ́n jẹ yó, kí ni tí wọ́n gbé dání tó ń gùn wọ́n tó fi di pé àwọn gẹ́gẹ́ la wá ń pè ní èṣù ní ẹ̀yìn ìbejì, èṣù lẹ́yìn ìbejì fún Yorùbá, èṣù lẹ́yìn ìbejì fún àwọn Biafra. Kí ni wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá wa ọwọ́ débi pé àyà ẹ̀rù ò bà wọ́n, àyà ò sì kọ̀ wọ́n láti lọ sí ilé onílé láti máa dá wọn láàmú. Ẹ ṣé olóòtú, ìbéèrè pàtàkì lẹ béèrè. Kí n tó bẹ̀rẹ̀ ìdáhùn, inú mi máa ń dùn láti kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ẹsẹ̀ ìtàn. Ó máa ń jẹ́ kí òye yé wa dáadáa. Ṣé rí ìgbà tí kán tó dá orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ ní 1914, àwọn òyìnbó tó wá fún nǹkan tí wọ́n pè ní expedition, wọ́n kọ́kọ́ dá àwọn ológun sílẹ̀ nílùú Kano. Àwọn ológun yẹn wọ́n pè wọ́n ní Gulliver's Hausa Army. Àwọn yẹn, àwọn Fúlàní àtàwọn Hausa ni wọ́n ṣàjọ. Wọ́n fi dá wọn ní ológun, àwọn ogun yẹn sílẹ̀, àwọn ọmọ ológun yẹn sílẹ̀. Ìgbà tó yá wọ́n ṣiṣẹ́ ìgbòrúkọ wọn sí the frontier force. Ìgbà tó yá nígbà tí wọ́n ní Royal Niger Company, wọ́n di àwọn ọmọ ogun Royal Niger Company. Hausa ni wọ́n, Fúlàní ni wọ́n. Láti ìgbà yẹn ni àwọn arábí ti ní agbára nínú nǹkan ìjagun tó wá di jagunjagun orílẹ̀-èdè Nàìjíríà kátẹ̀ tó gba òmìnira rárá. Wọ́n ṣe jẹ́ wípé nígbà tí wọ́n gba òmìnira tán, ṣé ẹ gbọ́ mi o? Nígbà tí wọ́n gba òmìnira tán, wọ́n tẹ̀síwájú láti máa kó àwọn èèyàn wọn sínú ogun jíjà, iṣẹ́ ogun jíjà. Torí wọ́n gbàgbọ́ wípé ẹni tó bá ní ìbọn, òun ló ṣe kí ni o, òun ló ní agbára. Pé òyìnbó tó bá wù yín kẹ́ lọ kọ́, ẹ̀kọ́ tó bá wù yín ní kẹ́ ẹ kà. Ẹ bá gba dókítà. Ṣé gbọ́ mi? Mo fẹ́ kí ẹ mú tó dà pé ẹ tún gbọ́ ohun tí ẹ tún play yẹn yóò máa affect yín bí ẹ bá ṣe sọ. Báyìí kọ́, ṣó dára báyìí? Ó ti dá báwọn. Ẹ ṣé olóòtú. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, ìdí iṣẹ́ ogun ni wọ́n kóra wọn sí.
torí wọ́n nígbàgbọ́ wípé ẹni tó bá nígbé ìbọn òun ló ní agbára. kíní yẹn ò tí ì dá o bóyá kí ẹ mú tọyọ kan ó dà bóyá méjì ọ̀dọ̀ mi sì kọ ẹdúró ọ̀dọ̀ Mr. Adékúnlé ni bóyá kí báyìí kọ́ ṣọdọ ti dá báyìí. ìyàwó ti dá bẹ́ẹ̀ yẹn ó dà bí méjì lẹ́nu papọ̀ láti máa fi gbọ́. kódà ẹ ṣe ó ló jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ nǹkan ogun nǹkan ìjà ìgbà tẹ́ bá dẹ̀ wo gbogbo àwọn tó ti jẹ ààrẹ nílẹ̀ Nàìjíríà ẹ rí i pé àwọn tó wá láti inú ìran Fúlàní ló pọ̀ jù nínú wọn. Tẹ́ bá ti wo àwọn tó ti wà ní ológun ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà inú ìran iná ti jáde wá ṣùgbọ́n wọn wá ní ìgboyà burúkú tó ní nísìnyí ọ̀sẹ̀ tí Buhari débẹ̀ tó jọmọ̀ ìyá wọn. Bí Buhari sì ti débẹ̀ báyìí ohun tó kọ́kọ́ ṣe ni pé wọ́n kó ìbọn jáde. Kò ní ìdí ká máa pẹ́ ọ̀rọ̀ sọ. Nigerian government is the sponsor of Fulani jihadists. They are the sponsor of the militants. They are the sponsor of the S-men. Àwọn ló wà ń díẹ̀. Mọ̀lálàáfíà sọ fún wa. Torí tí ò bá ṣàwọn ló wà ń díẹ̀. Báwo ni àwọn lọ́dẹ, àwọn èèyàn ṣe máa mú Fúlàní tó pààyàn tí wọ́n sì gba fóònù kọ̀ látọ̀dọ̀ IG tán ní kan tú wọn sílẹ̀. Àwọn kan wà lọ́dún tó kọjá ọlọ́pàá mú wọn, wọ́n kó wọn sínú mọ́tò àmì dẹ̀ lọ, ó dẹ̀ lọ double cross àwọn ọlọ́pàá yẹn, ó dẹ̀ pa àwọn ọlọ́pàá yẹn, ó dẹ̀ káwọn Fúlàní yẹn lọ, ó release wọn. Ìtàn ọ̀rọ̀ tá ti gbọ́, story tá ti gbọ́, ó lé ní 10 tó jẹ́ pé the same pattern ni. Àrótilé tán pa ń kọ́ náà ṣèbí torí pé ó pa àwọn ọmọ ìyá wọn ní ilẹ̀ wọn ni àwọn tó ń ṣe banditry. Ṣé ẹ gbádùn mi? Àwọn jagunjagun ti ń sọ̀rọ̀ wípé wọ́n pa àwọn ọmọ ìyá wọn tó wà ní ológun, wọ́n pa wọ́n lójú ìjà, pé wọ́n pa àwọn ọmọ ìyá wọn jù tó jẹ́ Boko Haram. So ọ̀rọ̀ wọn ò ṣe mí kò ṣe méjì. Ìbọn tí wọ́n kó fún wọn òun ló kì wọ́n láyà, wọ́n fi ń ṣe iṣẹ́ láabi. Ẹ ṣe gan-an ni ẹ kú òun ní àtàrà. Jẹ́ sáré sọ̀kalẹ̀ ibi wọn fẹ́ sọ̀kalẹ̀ ni wípé máa fi àwọn ọmọ ilẹ̀ Ìgbò máa fi wọ́n ṣe àpèjúwe. Àtìgbà tó ti dá Eastern Security Network sílẹ̀ náà láwọn ti ní ìsinmi lọ́wọ́ àwọn arábí nítorí pé àwọn náà ti gbáradì, wọ́n ti kó nǹkan jà jáde. Ọ̀rọ̀ bí ọ̀rọ̀ Yorùbá dé dúró ń sìn, àwa náà ní láti kó nǹkan ààbò kákó jáde. A nílò láti dúró de any federal power. Ṣé rí constitution, ṣé rí òfin state, ó fi àyè gbà kí state protect rẹ̀. Ó mo ṣe tọ́ sára sí Governor Akérédolú. Mo sì rọ gbogbo àwọn governor Yorùbá tó bá nìkan ṣe kan ra tètè lo security votes tó ń gbà lóṣooṣù, kan lọ fi ra nǹkan ààbò. A máa ràn wọ́n lọ́wọ́ àwọn tá a wà lókè òkun láti lè bá wọn get ibi àwọn kan tó need. A bá wọn ṣe wàhálà yẹn, a nígbà consultative fee. Wọ́n gbogbo ní security vote tó ń gbà lóṣooṣù. Owó yẹn security vote náà pé kan kó jáde, kan fi ra gadgets, equipment láti lè fi ètò ààbò tó dájú. Tán ó bá ṣe àwọn èèyàn ó dìde. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé gan-an ni ẹ kú ohun ní àtàárọ̀. Mo kí ẹ̀yin tí ẹ ń bá wa dá sí ètò, mo kí Adébọ́lá Wàsíù Yusuf, mo kí ṣe Fàdá Apos. I cannot be able to call him very well. Ó ní yes o, Adébọ́lá Wàsíù wọn ni àwọn ń gbọ́ wa dáadáa nígbà tí a ti ń sọ Yorùbá. Bẹ́ẹ̀ ni Sódòǹkẹ́ Ọláyínká Olúwarótìmí, orúkọ ńlá, wọn ní bàbá ẹjọ́ sà ẹ sọ Yorùbá. A ti ń sọ náà
pẹ̀lú wọn ní òkè báyìí ní apá ti ìhà ti bí ní apá ìhà kejì a rí àwọn adémífún Osun Semilore Azeez wọ́n ní ẹkú ètò wọ́n ní yes also good weapon is in Asia ẹgbọ́ o the father uppers the father uppers wọ́n ní yes wọ́n ní also good weapon is in Asia market ẹgbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o níbi tá a bá dé yìí wọ́n ní sà láàrin ajé ló máa mú ní pẹ̀kọ̀rọ̀ arọ gbogbo ẹ̀yin tí ẹ tẹ̀lé Sunday Igboho lóhun tá a nídìí báyìí náà ní ìbọn ohun tá a nídìí ní kíjọba ó máa gbọ́ báyìí ohun tá a nídìí ní ìbọn fáyà tó fáyà bọ́mbà tó bọ́mbà ohun tá a nídìí báyìí òun náà ní ìbọn torí pé ó ti fọ ẹ̀kọ́ tó fojú mu hàn pé ìjọba Buhari ló ń ṣe alátìlẹyìn fún àwọn Boko Haram ló ń ṣe alátìlẹyìn fún àwọn bandit ló ń ṣe alátìlẹyìn fún àwọn kidnapper ilé tó túmọ̀ sí pé a níjọba torí pé ó dákẹ́ bẹ́ẹ̀ kò sì sọ̀rọ̀ ní báyìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wọn ní ẹ jẹ́ kí àwa náà kí ara nǹkan ogun ẹ ṣe gan ni bàbá wa máa tara ṣàṣà láti padà sí ọ̀dọ̀ ìyá wa padà màmá wa Lawal ọ̀rọ̀ lẹ́ni tí àwọn èèyàn ti sọ kalẹ̀ yìí ẹ jẹ́ ká bọ́ sórí ọ̀nà tí a mọ̀ sí táǹpè ní marriage àwọn Haúsá tún máa ń lo ọ̀nà míì láti fi ọmọ wọn obìnrin fún àwọn ọmọ Yorùbá tàbí kí wọ́n sọ wípé kí Yorùbá wá kí wọ́n ní kí Yorùbá mú ọmọ wọn ọkùnrin wá kó wá fẹ́ ọmọ wọn obìnrin láti rí i pé kí ìmọ̀ wọn àti tí wọ́n gbà lérò kó lè wọlé ojú wo lẹ́yìn fi wo àwọn nǹkan wọ̀nyí ṣe bí wọ́n ní pé tá a bá ti jọ ń ṣe pọ̀ ó yẹ ká fọmọ fúnra ni ǹjẹ́ ó ṣeé ṣe kí a wá fi ọmọ fún ni ká tún wá sọ pé ẹni tá a fọmọ fún látún fẹ́ máa bájà àbí kí á fúnni láyà ká sọ pé bóyá pé àná ẹni látún fẹ́ dẹ̀yìn kan lélẹ̀ tó yẹ pé ó sábà máa ń ṣẹlẹ̀ tá a bá wo igbákejì ààrẹ wa ó dàbí ẹni pé wọ́n fún wọn ní ọmọ ṣé bóyá ọmọ wọn obìnrin bóyá ló fẹ́ Haúsá ni mi ò mọ̀ bóyá ló fẹ́ Fúlàní àárín yóò yé mi o ṣùgbọ́n ojú wo lẹ́yìn fi wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ojú wo lẹ́yìn fi wo nǹkan wọ̀nyí ṣé kìí ṣe pé ọ̀nà láti mọ̀ ṣe pé ká sọ pé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan tà lélẹ̀ ojú wo lẹ́yìn fi wò ó. ẹ ṣe olóòtú látijọ́ tí aláyé ti dáyé ni Ọlọ́run ọba gangan ti fi ìfẹ́ sí olúkálùkù wa ní ọkàn ṣùgbọ́n tí a bá wọnú àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run gan bá wa sọ ó sọ fún àwọn kan pé ẹ má fẹ́ àwọn ẹ̀yà báyìí ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ó ní àwọn Jébúsáìtì àwọn Fílísítáìtì gbogbo àwọn sáìsáìtì ó ní ẹ má fẹ́ wọn o ó nítorí tẹ́ bá fẹ́ wọn wọ́n yí ọkàn yín padà wọ́n sọ yín di ẹni bí ó dùn mí wípé lóòótọ́ àwọn ọmọkùnrin wa nílẹ̀ Yorùbá wọ́n láwọn nífẹ̀ẹ́ lóòtítọ́ àti òdodo ṣùgbọ́n nígbà tí àwọn ajẹgúdújẹrá Fúlàní tó ń fún àwọn Yorùbá wa ní ọmọ àjẹ́ńdà lọ́nìí kò ń ṣe nítorí ìfẹ́ kì í ṣe pé fẹ́ ká sọwọ́ pọ̀ láti lè lọ wá àwọn ibi tí agbára wa wà náà ni kán lè mọ bó ṣe máa wọlé sí wa lára ó dùn mí púpọ̀ o pé lóòótọ́ a ti bẹ̀rẹ̀ sí ní wọnú ara wa láǹfẹ́ra wa ṣùgbọ́n tó bá jẹ́ pé nítòótọ́ ọ̀nà nífẹ̀ẹ́ wa tí wọ́n fi ọmọbìnrin wọn fún àwọn ọmọkùnrin tiwa ǹjẹ́ wọ́n jẹ́ kó gbérú ìgbésẹ̀ yìí kó máa wá pọ̀ àwọn ẹbí ọkọ ọmọ wọn torí gbogbo ọmọ Yorùbá ní ẹbí ọkọ ọmọ wọn yẹn nítorí náà ó dùn mí pé ibi tí a bọ̀rọ̀ wá dé nìyí ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́ o ẹ̀yin ọmọkùnrin wa Yorùbá mo képe yìí kò sí bẹ́ẹ̀ ṣe lè nífẹ̀ẹ́ ìyàwó yín tó tẹ́ máa nífẹ̀ẹ́ ju ìlú tí Ọlọ́run fún yín lọ tí àwọn ẹbí ìyàwó yín bá fẹ́ bá nítorí ìyàwó kan tẹ́yìn fẹ́ kán fẹ́ fi pa ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn yín lára tẹ̀dẹ̀ dákẹ́tẹ̀ ń wò wọ́n kó tó pẹ́ fẹ́ obìnrin wọn lóbìnrin bímọ fún ni kò ní kó má pa ni àwọn obìnrin tẹ̀ rò pé nítorí pé ó bímọ fún yín yẹn àwọn gan lè ṣekú pa yín kó ṣekú pa àwọn èèyàn yín kó ṣekú pa àwọn ará yín ẹ wá dìde
ní ọmọ Yorùbá òtótó àti ìmọ̀ àti ọgbọ́n àti òye ẹ jẹ́ kí ìyàwó yín tó jẹ́ ọmọ Fúlàní mọ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe lè nífẹ̀ẹ́ tó ẹ̀ ní tàwọn ará yín ìyẹn ló ń pè ní ọmọ ògidì o ìyẹn ló ń pè ní ọmọ ọkọ ọ̀tẹ̀ kì í ṣọmọ àlè o mo dẹ̀ mọ̀ pé ẹ̀ kì í ṣọmọ àlè ìtọ̀ Fúlàní kọ́ ló fi bí yín o ẹgbẹ́gbẹ́ tóbìnrin bá lọ tóbìnrin kọ́ ni ìní àdé o lóòótọ́ ẹ má bínú bí ṣe ń sọ̀rọ̀ tẹ bá ti torí obìnrin kan tẹ kú ẹgbẹgbẹ̀rún agorí sàárẹ̀ yín tẹ bá jẹ́ kí torí pé ẹ fẹ́ ọmọ Fúlàní yálà lọ́kùnrin ní àbí lóbìnrin tẹ wá fẹ́ jẹ́ kó pa àwọn orílẹ̀-èdè yín kó pa wọ́n run kó jẹ yín run kó pa àwọn ènìyàn yín nítorí Fúlàní ò mọ ìyá yín àti bàbá yín gbogbo wọn ló fẹ́ pa tẹ bá wá ti torí obìnrin tẹ fẹ́ àbí ọkọ tẹ fẹ́ tẹ jẹ́ kó pa orílẹ̀-èdè yín run tí yín ti bá yín nìyẹn. ẹ ṣe gan-an ni. ẹgbẹ́ tí mo sọ tí yín ti bá yín nìyẹn ẹ jẹ́ kó mọ̀ pé ẹ̀ ní ta àwọn èèyàn yín o kò sí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ wọn tó ìyàwó kọ̀ lẹ́fẹ́ ẹgbẹgbẹ̀rún àwa Yorùbá la wà tí wọ́n fẹ́ run ilé ayé wọn láláì kì í ṣe tiwa torí náà ẹ dìde ẹ ṣe ọmọ kọ ẹ kì í ṣe ọmọ àlè. ẹ ṣe gan ni ìyá wa ẹ ṣe gan ni adúpẹ́ ní ọwọ́ ọ̀rọ̀ ó náà ni wọ́n ti sọ yìí ní apá àlàáfíà mi níbí Adébọ́lá Wàsíù Yusuf wọ́n ní bẹ́ẹ̀ ni àti ìyá wa Ayọ̀ Brown wọ́n ní olóòtú ẹ kú ètò Yorùbá wá sí ìmúṣẹ ní agbára Ọlọ́run àmín. Adébọ́lá Wàsíù ó ní no time for fake love abeg we gats to wise up ọmọ Yorùbá ẹ gbọ́ wọ́n ní kò sí àyè fún ìfẹ́ màmúrújó wọ́n ní àsìkò tó láti wise up. Ní apá ọ̀tún mi bì lékè Amaduke I'm insisted ọmọ ìyá ó ní máa instead ẹ̀yà ó dàbẹ̀ ni pé èdè yẹn fẹ́ le díẹ̀ máa ni mo rí and then instead ó dẹ̀ sọ pé ọmọ ìyá ẹ dákun ó yá kí ẹ bá wa kọ́ dáadáa. àrò yín ẹ dákun tí ẹ bá ní ìbéèrè tí ẹ fẹ́ bi àwọn ọ̀jọ̀gbọ́n tí a gbé wá sórí ètò lónìí ẹ dákun ẹ fi ìbéèrè yín ránṣẹ́ tí ẹ bá sì fẹ́ pè wọlé orí aago tí ẹ ó pè wá sí àti ní kí àwọn admin kí a bá wa pè ní ẹ. nínú wa yìí ó dà ẹ jẹ́ kí a sáré gba kọ́ yìí ó dàbẹ̀ ni pé wọ́n fẹ́ pè wọlé ni ẹ jẹ́ kí n sáré gba kọ́ wọn kí a gbé wọn sí ojú abàbẹ kó tó di pé a ó máa tẹ̀síwájú. ẹ dákun màmá wa tí wọ́n ń pè ẹ fún wa ní ìṣẹ́jú díẹ̀ kí n sáré fi gba kọ́ yín wọlé. wọ́n ń pè wá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń pè báyìí ni wọ́n ti ń pè ìpè yẹn ti ń wọlé bí mo ṣe ń rí àmọ́ kí a kọ́kọ́ gba ti ìyá wa tí wọ́n fẹ́ pè wá wọlé yìí náà kí n kọ́kọ́ gba ìpè wọn náà kí a fi gbọ́ tó bá possible mo ní nǹkan kan tí mo fẹ́ sáré a fi gbọ́ tí wọ́n fẹ́. ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín sà. mo ní tó bá possible Gbóǹkà ló ń sọ̀rọ̀. mo fẹ́ rí ó yẹ háàdì ó yá ìsáré sọ kí wọ́n tó wọlé. okay so láti buttress gbogbo nǹkan tí ẹ sọ mo fẹ́ sọ story kan tó ṣẹlẹ̀ ní táìmù àwọn nígbà táwọn Fúlàní fẹ́ wọlé láti Ìlọrin. Now ìgbà tí divide and conquer tó ń lò yẹn wọ́n ti gba gbogbo ìlú Yorùbá títí kan Ọ̀yọ́ ní time of Aláàfin Àmọ̀dò. èèyàn kan wá wà ńgbà yẹn bí Sunday Igboho ṣe rí nsìn ló ṣe rí ńgbà yẹn náà òun nìkan ló yarí pé kan lè máa wò kí wọ́n gba gbogbo lẹ́wà bẹ́yẹn wọ́n ti gba everywhere. Orúkọ ẹni yẹn ó wá jẹ́. bóyá kí ẹ pè wá padà mà ẹ pè wá padà kí ni ìyẹn ò kí àṣẹ gbọ́ ẹ lè pè wá padà mà ẹ pè wá padà ṣé ń gbọ́ mi mà. bóyá ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. so orúkọ ẹni yẹn jẹ́ Ẹdùn Baálẹ̀ of Gbọ̀ngàn. so Ẹdùn níbi tí ó nígboyà dé wọ́n sọ di Ààrẹ Ọ̀nà Kakanfò after Tóyèjé of Ògbómọ̀ṣọ́. so òun nìkan ló kù tó dàbí pé òun nìkan ní akíkanjú bíi Sunday Igboho láàrin gbogbo wọn. now Gbọ̀ngàn ó pe àwọn tó kù ó ń sọ fún gbogbo wọn pé kò lè jẹ́ kí gbogbo wọn kàn wá kó máa
fò wá láyà kó máa gba gbogbo ẹ̀rù ti bà gbogbo àwọn tó kù àtòníkòyí. Hello ma o. Gbọ́ yín dáadáa ma o. Bóyá kí ẹ bá wa bóyá kí ẹ tún wa pé gbọ́ yín dáadáa ma. Ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. Okay, so ó wá pe gbogbo àwọn tó kù ẹni tó jẹ baálẹ̀ Ìkòyí ńgbà yẹn orúkọ ẹ̀ jẹ́ Ṣẹ̀yìn Bọ́lá ọmọ Moníkòyí Adégún. Now Ìkòyí ni second most powerful kingdom after Ọ̀yọ́ ńgbà yẹn. Ó wá bínú sí Ṣẹ̀yìn Bọ́lá pé báwo ni ó ṣe wá máa lọ máa tẹríba fún Ọ̀yọ́ fún Ìlọrin. Nígbà yẹn Abdulsalam ni emir Ìlọrin ńgbà yẹn ọmọ Alimi ni Abdulsalam. So ó ní kí ló ń ṣe ẹ́ tó máa lọ máa tẹrúba àwa ló yẹ ká protect Ọ̀yọ́ ká má jẹ́ kí àwọn pípù ìwọlé ó dẹ̀ wá lọ ń tẹ ó ní òun ò fẹ́ wàhálà o pé bóun ṣe ń bá wọn ṣe yẹn tí wọ́n dẹ̀ ń fún òun ní peace ó ti tẹ́ wọn lọ́rùn. So bí àwọn politicians wá ṣe rí nísìnyí náà ni àwọn bíi baálẹ̀ Oníkòyí ńgbà yẹn ṣe rí tí tó má tiẹ̀ ń pààyàn tó ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n bá ti fọwọ́ kàn mí tí wọ́n ti disturb business mi ó tẹ́ mi lọ́rùn. So nígbà tí Ẹdùn wá yarí pé òkè o tí ẹ bá lè jà òun ń lọ jà ó dẹ̀ kó àwọn ọmọ ogun sẹ́yìn ẹ lè bìlíìfù pé Ìkòyí. Ẹ jọ mà ọyá mọ́mi wa à ń gbọ́ yín mà ẹ rọra mà à ń gbọ́ yín mà. Yes ma ẹ bá wa sọ̀rọ̀ sókè mà o. Àmín. Ẹni tó ń sọ̀rọ̀ tán yẹn. Yeah, Mr. Adekunle. Okay, mọ́mi wa ni o, mọ́mi wa làwà. Ọlọ́run á dìde fún ọ̀rọ̀ gbogbo wa lágbára Ọlọ́run. Bá bẹ̀rẹ̀ tí tó sọ lẹ́ẹ̀kan, ó fẹ́ fi ọ̀rọ̀ yìí pé fi yé gbogbo àwọn ọmọbìnrin àtàkùnrin àtọkùnrin. Nínú òkúta àwà yìí, ṣé mo pé nínú òkúta àwà yìí a wà pẹ̀lú lọ́ọ̀. Lọ́ọ̀ ni mo dẹ̀ ń wò pé dájú kan tí mo rí dájúdájú ni. Àwọn ọmọ tó ń fẹ́ àwọn ọmọ tó wà ní tó jẹ́ àwọn ọmọ tó láìpẹ́lẹ́gbẹ́ Yorùbá Nàìjíríà ọ̀tún kò fẹ́ other country. Wọ́n fẹ́ sẹ́ẹ̀tì òfin ìlú wọn. Wọ́n lè torí pé òfin ìlú wọn tó torí bẹ́ẹ̀ pé àwọn ti bí wọn àwọn ti ní ọkọ tó ń tẹ̀lé òfin ìlú wọn. Wọ́n lè sẹ́ẹ̀tì òfin ìlú wọn ju máa ń tún bẹ́ẹ̀ wọn lọ. Bí nǹkan tí mo fẹ́ kí gbogbo wa ká pọ̀ nìyẹn. Ẹ ṣe gan ni. Ìlú wọn sì pàtàkì ó ṣe kókó. Àwọn ìlú wọn sì pàtàkì ó ṣe kókó. Ìlú tí òǹbá ẹnikẹ́ni tí òǹbá ti respect òfin ìlú ẹ̀ because of marriage. They can't say because of pé mo fẹ́ kọ́ lọ torí bẹ́ẹ̀ kọ́ lọ ṣe nǹkan tó lòdì sí òfin ìlú wọn. Because ó mọ consequence nǹkan tó bá lè tàbí. So nǹkan tí èrò tí ó sọ́nà tí wọ́n fẹ́ lórí àwọn pípẹ́ bá wà bẹ̀. Tó ti fi ọmọ ẹ̀ tó ti fẹ́ ìmọ̀kan ní kìíní. Nǹkan tí mo fẹ́ kí gbogbo ọmọ ní sí ni pé àwọn bàbá yìí àwọn nígbà tó wá jẹ́ kò sí ọ̀nà àbáyọ fún wọn. Wọ́n ti ọjọ́ wọ́n tó rí péjì àgbọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn. Ọ̀nà tó dẹ̀ lè fi ṣe ní kókó fún àwọn ọmọ wọn bẹ̀. Bí àwọn àwọn tó gbọ́ ọbẹ̀ pẹ̀lú ọmọ wọn. Bẹ́ẹ̀ ni màá ẹ ṣe gan ni. Nǹkan tó ṣẹlẹ̀ ní sí Màmá wa ó dáa mà.
ẹ ṣé gan ni mà ẹ ṣé àdúpẹ́ mà ó dà mà. Ó dà mọ́mí wa ìṣẹ́jú rẹ̀ ṣe àdúpẹ́ mà bẹ́ẹ̀ ni àmì ẹ ṣé gan ni mà wọ́n ní ọ̀rọ̀ tí mọ́mí wa Lawal wọ́n ní tẹ́ sọ wọ́n ní òótọ́ ọ̀rọ̀ ni bàbá wa gbókà ó yẹ gbóhùn lẹ́ẹ̀ máa ń sọ. So ìtàn tí mò ń sọ ló ń pa kíní yẹn ṣáájú tí èèyàn bí Ẹdùn yẹn irú agbára tó ní irú ìgboyà tó ní Sunday Igboho ní sìn ṣùgbọ́n kàkà kí àwọn èèyàn tẹ̀lé ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà wọ́n jẹ́ bá wo àwọn èèyàn sọ pé kò jẹ́ kó fọwọ́ kan ṣẹ́ríkì yẹn o wàhálà ló ń bọ̀ yìí o psychological kìíní bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tó ń ṣe irú àwọn Ṣẹ́yìn Bọ́lá Oníkòyí gbogbo wọn nìyẹn because Abdulsalam gbà yẹn ó ti pa Ṣọlágbẹ̀rù tẹ́ bá dẹ̀ wo Ṣọlágbẹ̀rù ló dá Òkè Síná sílẹ̀ ńlọrin ó wà lára àwọn alágbára tó kọ́kọ́ di Ìlọrin mú nígbà tí Abdulsalam gba Ìlọrin kò sí anybody tó lè bá jagun kínní nìkan ló ní ọmọ ogun Ṣọlágbẹ̀rù so tíjà bá ti ṣẹlẹ̀ Ṣọlágbẹ̀rù ló máa ń bá a ṣe ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní pé àwọn Fúlàní tiẹ̀ wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá a ṣe ọmọ ogun bó ṣe lọ sí Òkè Síná nìyẹn wọ́n dẹ̀ barricade Òkè Síná wọ́n dẹ̀ tì wọ́n mọ́bẹ̀ títí tẹ́bi fi pa gbogbo wọn títí náà fi kú wọ́n dẹ̀ pé Ṣọlágbẹ̀rù wọ́n dẹ̀ pa so nǹkan tó máa ń ṣe nìyẹn tí táìmù tó bá nídìí ẹni yẹn bó ṣe nídìí Tinubu ń sìn wọ́n máa ṣe ní ẹbí Ọlọ́run but táìmù tí wọ́n bá tí agbára yẹn bá tó wá kó wọn lọ́wọ́ tí wọ́n ti solidify ẹni tó ràn wọ́n lọ́wọ́ yẹn ni first person tó máa kọ́kọ́ pa bó ṣe ṣe fún Àfọ̀njá nìyẹn bó ṣe ṣe fún Ṣọlágbẹ̀rù nìyẹn bó ṣe ṣe fún MKO Abíọ́lá nìyẹn you know so bí Tinubu ṣe rò pé títí ẹ máa yàtọ̀ history will tell us but bá ṣe dín wo history but back to my story ṣá so bí Ẹdùn ṣe sọ fún Ṣẹ́yìn Bọ́lá baálẹ̀ Ìkòyí náà pé tí ò bá ti bá mi jagun má disturb mi tí má ti fẹ́ lọ Abdulsalam wá sọ fún Ṣẹ́yìn Bọ́lá pé àwọn ọmọ ogun ẹ̀ àwọn ẹṣin gbogbo ẹ̀ pé Ìkòyí lòun máa kó wọn wá tóun ti máa fi wá bá Ẹdùn jà Ṣẹ́yìn Bọ́lá dẹ̀ gbà jẹ́ ti rí pé ìtàn tó ń ṣẹlẹ̀ ní ayé wa ń sìn kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa bí Ẹdùn dẹ̀ ṣe sọ fún nìyẹn pòkè tó bá yẹ pé bó ṣe fẹ́ ṣe nìyẹn àti wọ́ àti èèyàn mi ò fẹ́ rí nǹkan kan ní Ìkòyí mọ́ gbogbo yẹn ẹ kúrò nù yẹn tó bá yẹ pé wọ́n ló máa gbàbọ̀dẹ̀ fún mi tó yẹ pé òun jẹ́ kí n lè bá àwọn Fúlàní jà ẹ túlù yẹn ká mi ì fẹ́ rí nǹkan kan lù yẹn mọ́ so ilé ẹ ṣáà dìjà Ẹdùn ní òun ò gbà so Ṣẹ́yìn Bọ́lá sá lọ ó dẹ̀ sáàkì ìlú yẹn ìgbà tí àwọn Fúlàní wá tí wọ́n fẹ́ wá bá Ẹdùn jà bíjà yẹn ṣe ń lọ àwọn Yorùbá bẹ̀rẹ̀ sí ní support Fúlàní bí wọ́n ṣe kọ́ńkà Ẹdùn nìyẹn Ẹdùn sá lọ ìlú kan pé kí wọ́n gbà wọ́n mọ́lẹ̀ fún ọ̀pọ̀ wọn bẹ́ẹ̀ ó sá lọ bẹ̀ láti sápamọ́ ìpòkè ẹjẹ́ ń dóńbì kí n lè fi kó ọmọ ogun jọ padà so ìgbà tí ó débẹ̀ baálẹ̀ ìlú yẹn ní kó dúró tòun ìgbà táwọn sójà yẹn dé bọ́n ṣe lọ ká Ẹdùn mọ́bi tó wà lálẹ́ nìyẹn wọ́n pa á mọ́bẹ̀ wọ́n bẹ orí ẹ̀ wọ́n dẹ̀ gbé fún àwọn Fúlàní kí ló dé tó ṣe yẹn psychological war táwọn pípù yìí bá gbọ́ pé àwa la tọ́jú ẹ̀ nígbà tó ń sá lọ wọ́n máa padà wá pa wá so instead of kí wọ́n fún ní support to need kí gbogbo wọn embrace ẹ̀ bọ́ ṣe gbé fún ẹni tó ń jàjà fún yín ni o tó ń kú torí yín bọ́ ṣe gbé fún àwọn ọ̀tá nìyẹn so nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn that's why tó fi jẹ́ pé irú Sunday Igboho yìí a gbọ́dọ̀ máa sọ pé láyé ẹ gbọ́dọ̀ padà lẹ́yìn ẹ gbọ́dọ̀ jẹ́ kí psychological warfare kó fún yín nírú ìbẹ̀rù tó ń fún àwọn bàbá wa ń gbà yẹn tó yẹ pé kàkà tí wọ́n fi máa dúró sídìí òótọ́ ẹ̀rù á jẹ́ kí wọ́n máa ta èèyàn tiwọn so kí má ní kí n máa sọ̀rọ̀ lọ because mo wà very vast in history ọ̀rọ̀ máa kúnlẹ̀ ní so ẹ jẹ́ kí tó. a tún fi yẹn sí ọjọ́ mi lórí pé àkókò tí kò wà ní papamọ́ra ìyá wa Sister Bukky àwọn èèyàn ti ní kí a máa sọ èèbó wọn ní kí a sọ Yorùbá mo fẹ́ kí ẹ̀yin náà
mọ́mí wa kan ti sọ̀rọ̀ ńsìn wọ́n ní tí mọ́mí wa ìyáàfin Dr. Lawal tí wọ́n sọ wọ́n ní tó da púpọ̀ ni wọ́n ní kí a má jẹ́ kí marriage kí ó ṣẹ̀rù bà wá. Ẹ̀yin tí wọ́n bí sí ìlú òkè òkun ṣé lóòótọ́ ni wípé àwọn tí wọ́n bá fẹ́ wọn l'Amẹ́ríkà àwọn Amẹ́ríkà yẹn ò fi ẹ̀sìn wọn ò fi lọ́ọ̀ wọn bá ẹnikẹ́ni ṣeré yálà ọkọ wọn ni wọ́n fẹ́ ni o tàbí obìnrin ni wọ́n fẹ́ wọn ò fi bá wọn ṣeré kí wọ́n wá ní tó jẹ́ pé lọ́dọ̀ wa ń bì í agbàgbé tí a ń pè ní ìṣẹ̀ṣe agbàgbé tí a ń pè ní ìwọ ọmọlúwàbí nítorí tí a fẹ́ jẹ tá bá ti lè sọ pé òkè o tó bá ti lè pa ọmọ yẹ o máa fẹ́ ní gọ́vnà máa fẹ́ ní sẹ́nìtì bẹ́ẹ̀ sì ni àwọn wọ̀nyí wọ́n ń tàn wá ní ṣé kò wá yẹ kí ìtàn kó rán wa létí wípé pàṣẹ tí a fi nà yálé ó ń bẹ lájà fún ìyàwó ojú rẹ̀ ń tún fi wò tá a bá ń sọ nípa pé márèjì ẹni wọ́n tún mú ẹ̀rí kan wá lára former governor Ọ̀yọ́ state tí a mọ̀ sí àti Ajímọ̀bí náà ni eléyìí tí ó fi ọmọ obìnrin tí ó fi fún ìran Fúlàní ojú òun lẹ́yìn tó fi wo àárín yẹn ìyáàfin Sister Bukky. Yorùbá mi ò fi bẹ́ẹ̀ dàbọ̀ máa try láti. ẹ try o tó láwọn èèyàn ti sọ pé Yorùbá ní kẹ́ sọ o. sọ màá bá yín sọ ẹ̀yin èèyàn mi ẹ má bínú sí mi ibi tí omi tí mo mu ló jẹ́ kí èdè ìlú mi kó má bọ́ sí mi lẹ́nu púpọ̀ bọ̀ ìgbà tí n bá lè sọ màá bá yín sọ. ṣé wá rí a máa fẹ́ àwọn tó jẹ́ pé wọ́n kì í ṣe láàrin wa nǹkan tó fà á ni pé ibi tí wọ́n ti dà wá pọ̀ tí àwọn òyìnbó tí wọ́n ti wọlé sí wa lára tí wọ́n ti wọlé sí wa lọ́kàn tí wọ́n ti wọlé sí wa ní ọpọlọ tí wọ́n tún dà wá pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ pé kò yẹ kí a dà wá mọ̀ kí wọ́n dà wá mọ̀ pẹ̀lú nǹkan tó ń fa kí gbogbo ẹ̀ kó lọ nìyẹn. Àwọn àjẹ because àgbàyàn mọ́ra àti believe pé tí wọ́n bá ti wọlé sí wa lára nǹkan dáadáa ni wọ́n fẹ́ fún wa. Àwa gbàgbé ara wa ibi tí wọ́n ti kó wa mọ́ nǹkan àwọn tó jẹ́ pé wọn kò yẹ kí wọ́n kó wa mọ́ wọn ní gbogbo ẹ̀ ló ti dàrú. So nǹkan tó yẹ ká ṣe nísìnyí ni pé since a ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀nà ọbẹ̀ yẹn àwa ni ká tún ara wa ṣe. Ẹnìkan fẹ́ Fúlàní àbí Haúsá gbogbo ẹ̀ náà ni Ajétúmọ̀bí tó lọ pé ọmọ ẹ̀ fún Fúlàní ojú kòkòrò náà ni ibi tí wọ́n ti ń dà wá mọ́ àwọn tó jẹ́ pé kò yẹ kí ká wà pẹ̀lú wọn ṣùgbọ́n tí ìsìn ta ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bá a ṣe máa gba òmìnira wa ní ká fojú sí bá a ṣe máa kúrò nínú wàhálà tí àwọn òyìnbó yẹn tí wọ́n fi wá sí nínú 1914 amalgamation òun ní ká tẹrí mọ́ pé a fẹ́ kúrò nínú wàhálà yẹn o ìṣẹ̀ṣe tí Ọlọ́run fún wa tó jẹ́ pé Ọlọ́run fi bless wa àti believe pé nǹkan burúkú ni kò kí ń ṣe nǹkan burúkú àwọn tó jẹ́ pé wọ́n wà lórí ilẹ̀ wa from many years ago tí Ọlọ́run ti fún wọn ní agbára àwọn áńgẹ́lì Olúwa tí Ọlọ́run tí wọ́n fi wọ́n sí wa láàárín àwa wá rò pé nǹkan tí ò dá ni kò rí bẹ́ẹ̀ ṣe ni ká tún tẹra mọ́ pé ìṣẹ̀ṣe yẹn tá à ń ṣe yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ although èmi gan lára Christian ni mí ẹ má jẹ́ ká rí i pé nǹkan burúkú ni nǹkan tí Ọlọ́run fi dá wa tí Ọlọ́run ti fi sínú DNA wa tí Ọlọ́run ti fi bless wa pé tá a bá mú ìṣẹ̀ṣe yẹn bá a ṣe máa mú sínú ìlú wa nǹkan tó jẹ́ pé a máa fi àwọn laws tó jẹ́ pé Ọlọ́run fi sí àárín wa tó jẹ́ pé a máa ṣe tó jẹ́ pé nǹkan tí a máa ṣe tó jẹ́ pé a máa tẹ̀lé tó jẹ́ pé àní máa fi ṣe nǹkan burúkú but ibi tí àwọn òyìnbó ti kó sí àárín wa tí wọ́n ti dá gbogbo ẹ̀rú òun ló ń ṣẹlẹ̀ ń sìn tàfitún lọ́ máa ń fẹ́ àwọn tó jẹ́ pé kò yẹ ká máa fẹ́ sínú ilé so àtúnṣe ló ní ká máa ṣe nísìn. ẹ ṣe gan-an ni Adébọ́lá Wàsíù ṣé o ti rí pé wọ́n ti bẹ́ẹ̀ sọ bó ṣe fẹ́ báyìí ó náà sọ ó ní speaker anyhow we go understand tó adúpẹ́ fún Ọlọ́run ẹ jẹ́ kí n sáré ka ojú òpó méjì tí mo gbé síbí yìí Ọláwálé Ọ̀nàsókùn ó ní
We all just talking. I just want to read this out. We can't even make our matter trading, like posting Yoruba exists now, or I stand with Sunday Igbo challenge. Trading. This is one of the points of this topic. Thank you very much. This is one of the points of this topic. Inti aso ni bẹ̀rẹ̀ náà nìyẹn, Mr. Olawale. Ẹ rí gbogbo àwọn tí a pè wá sójú ètò lónìí, wọ́n ní ẹ jẹ́ kí a support Sunday Igboho. Ó ní, and I love it. Thank you very much for loving our show. Ó ní, I love it. Ó ní, there is too much transfer in our land because I don't see why we can't unite to stop these people or Nigeria. Àti tó táwọn yóò sọ pé jẹ́ kí n darí ìbéèrè yìí sí ọ̀dọ̀ bàbá wa Adékúnlé. Arákùnrin yìí tí a mọ̀ sọ ó ní why we can't unite to stop these people or Nigeria. Ẹ gbọ́ kí ni ìdí tí a ò ṣe lè parapọ̀ ní ìṣọ̀kan ọmọ Yorùbá. Ẹ ṣé olóòtú. Kí a stop àwọn Fúlàní lọ́wọ́ kan náà. Ẹ ṣé olóòtú. Bóyá ẹni tó ṣẹ̀ṣẹ̀ fi ìwé yẹn ránṣẹ́, bóyá ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ni. Bẹ́ẹ̀ni, wọ́n ṣẹ̀ṣẹ̀. Lórí àwa olóòtú, àwa tá a ti ń sọ̀rọ̀, gbogbo wa láti kan sára sí nǹkan tí olóyè Sunday Igboho gbé ṣe ní ìpínlẹ̀ ní gbọ̀ngàn. Ṣé wá rí YNN, Yorùbá Nation Now, ìyẹn ní àgbájọ fún àwọn ọmọ káàárọ̀ òjíire, àwa ọmọ Yorùbá, láti ṣe kíni o, láti ṣe iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá. Ìyẹn ní ìfi fanilétí láti lọ káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ òjíire, láti kan ilẹ̀kùn kan sí ìkejì, láti jẹ́ kán gbọ́ àgbọ́yé ìdí tí a fi ní láti gbára wa lọ́wọ́ Fúlàní, kí wá ṣe Fúlàní nìkan, láti Nàìjíríà fúnra ẹ̀ tó ti di panipani sí wa lọ́rùn, tó pa wá lọ́mọ. Nàìjíríà ló pa àwọn ọmọ wa ní Lẹ́kì. Ǹjẹ́ ọjọ́ ọ̀lẹ́ ti gbọ́ rí wípé sójà lọ pa wọ́n ní Kano, tàbí sójà lọ pa wọ́n ní Sokoto, tàbí sójà lọ pa wọ́n ní Katsina lórí pé wọ́n protest? Ilẹ̀ Yorùbá àti ilẹ̀ àwọn Ìgbò nìkan ló ti ń sábàbá ṣẹlẹ̀. Tẹ́ bá ṣe àkíyèsí, àwọn tó sì máa ń fi àṣẹyẹ sílẹ̀, àwọn tí ó wá látẹ̀yà yìí náà ni. Olóṣèlú jẹ́ wípé ẹni tó bá ti pa ń gbà yẹn àpagbé ni, torí pé kì í ṣe pé wọ́n kàn déédéé fẹ́ mú wọn déédéé pa àwọn èèyàn torí nǹkan tán ṣe. Ó ní ìdí, ẹ̀rù ni wọ́n ń dá bá wa. Ó náà ṣe ń pa àwọn ọmọ wa, wọ́n ṣe ń pa àwọn bàbá, tó ń pa àwọn ìyá, tó ń fìyà jẹ wa. Mi ò gbọ́ rí láyé mi pé ìjọba orílẹ̀-èdè kankan wọ́n kó owó tó wà ní dormant account ìlú orílẹ̀-èdè wọn. Ìjọba Fúlàní Federal Republic of Nigeria nìkan ni o, 800 billion naira of dormant accounts. Èmi ò gbọ́ rí. Olè ojúkorojú ní ìjọba Nàìjíríà ń jà wá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jà wá yẹn, wọ́n kó owó yẹn, wọ́n fi ń bíùdì Fúlàní Caliphate tí wọ́n ní. Bóbi ni mo sọ. So ẹ̀yin èèyàn, a sọpọ́ọ̀tì Sunday Igboho lórí nǹkan tó ń ṣe. Òun náà la ṣe gbé referendum kalẹ̀, àti gbé referendum kalẹ̀ tá a fẹ́ ṣe. Ṣùgbọ́n fẹ́ kọ́kọ́ ṣe awareness náà. Tá a bá parí àti ṣe awareness yẹn, tára ekulé tó gbọ́ tó sọ fún toko, ìdí tá a fi nílò láti kúrò lórílẹ̀-èdè burúkú yìí. A wá gbé kíni jáde, wọ́n á gbé petition jáde. Àwọn ọ̀mọ̀wé ńláńlá, àwọn ọ̀jọ̀gbọ́n ṣiṣẹ́ lórí petition yẹn báyìí ní abẹ́ àsíá YNN. Àwọn lawyers
káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọ́n ṣiṣẹ́ lé lórí. petition náà ní ká lọ ṣe àmì ìwà awareness tá bá ti ṣe awareness tán àwọn máa release the petition yẹn tá bá ti gbogbo bá ti sign petition yẹn tá kí wọ́n bọ̀ káàkiri everywhere ìyẹn làwọn tó máa lọ fi lobby lọ́dọ̀ àwọn ìjọba lágbára lágbàáyé pé ẹ wá o àwọn èèyàn wá ti sọ̀rọ̀ sókè o signature wọn rèé o ẹ fún wa ní ẹ back referendum ká fi bẹ̀rẹ̀ process yẹn. So ìgbé tó ti wà ńlẹ̀ kó tẹ̀ tó di èní Yorùbá nation ó ti wà ńlẹ̀ kó tó di èní. So àwa tí olóyè adé ń sọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá tó bá ti nífẹ̀ẹ́ sórílẹ̀-èdè Yorùbá láti gbé orílẹ̀-èdè Yorùbá jáde Yorùbá nation now orílẹ̀-èdè Yorùbá nísinsìnyí ìtumọ̀ ènìyàn kì í ṣe lọ́la nísinsìnyí ni ṣùgbọ́n kò sí wa lọ́wọ́ láti play role wa ẹ jẹ́ ń dálé. Ẹ ṣe gan-an ni ní ojú ìwòran méjì tí mo ń lò ń bí ní apá ọ̀tún mi Sam Ọ̀yábáyọ̀ ó ní well done Mr. Adékúnlé. Ní ojú ìwòran ìkejì mi Àríṣekọ́lá Oyèkàn ó ní nice one Sister Bukky. Ó tún ní Adémọ́lá Oyèkàn ó ní well done ma. Mo fẹ́ ní apá èkejì mo fẹ́ kí láti lè káàdì ètò yìí ńlẹ̀ ìbéèrè yìí òun náà ni màá fẹ́ kí màmá wa Lawal kí wọ́n dáhùn tí wọ́n bá ti dáhùn á dẹ̀ fi ọ̀rọ̀ ìyànjú sí i. Mo mọ̀ pé ní agbára Ọlọ́run a tún gbọ́dọ̀ ṣe apá kejì ètò yìí torí àwọn èèyàn ń gbọ́n ìwọ́ ìbéèrè lọ́pọ̀lọpọ̀. A tún gbé apá kejì ètò yìí wá bóyá láàrin ọ̀sẹ̀ kan síbi tá a wà yìí ó dẹ̀ lè má tó bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn wa tí ẹ bá fẹ́ kí a kọ̀tínú ètò yìí ẹ dákun ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ bá wa subscribe sí ẹ follow wa lórí page tí a wà yìí ìyẹn Yorùbá National page and Ọmọboríowó media pẹ̀lú àjàsí àjànàkú àbẹ́jàpá kejì àwọn ibi tí ẹ ti ń wò wá pẹ̀lú gbogbo àwọn social media tó kù tó jẹ́ ti YNN ní a fẹ́ kí ẹ ti bá wa kí ẹ darapọ̀ ẹ dẹ̀ má gbàgbé kí ẹ subscribe sórí YouTube YNN ni wa torí láìpẹ́ láìjìnà ó ṣe kí á move sórí YouTube YNN láti máa ṣe àwọn ètò yìí. Kí n tó lọ mo fẹ́ kí ìyá mi kí wọ́n bá mi dáhùn ìbéèrè Àdìtú Adégolúpọ̀ ẹgbẹ́ bó ṣe wí o ó ní I just wonder why some authorities in Yoruba land are not still saying anything for now because of political affiliation. Example, Oidarúkọ tọ̀ síbẹ̀ ó ní Jagaban, Bàǹgù, Aṣíwájú. Ẹgbọ́n màá mi, lérí awuyewuye tó ń lọ yìí, kí ló dé tí àwọn tí a ní ní olórí? Ṣé mo lè dáhùn? Ok, àjọ pín sí ara ní kò sí wàhálà á pín ẹ̀yin ó dáhùn mọ́mọ́ ìyá àpín náà ó dáhùn. Kí ló dé tí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú kì í tún ṣe ó dà kí ṣe aṣíwájú Jagaban nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tí wọn ò kàn tí ẹ fèsì? Ok, kí n bá Mr. Àdìtú parí ẹ̀ wọ́n ń dúnkùkù lajà pé ẹ lọ gbé Sunday Igboho ẹ lọ gbé Sunday Igboho àwọn sì ń rí ibi ikú ṣe ń pa ènìyàn kódà wọ́n tún bẹ̀yàn lórí wọ́n tún pààyàn jẹta yìí ní àwọn olórí wa wọn àwa sọ̀rọ̀ wípé ó ka ìwọ ìjọba o stop don't arrest Sunday Igboho he is fighting for his freedom. Wọn àwa bí ìjọba lédè pé àwọn tí wọ́n ń pa kí ló dé tíjọba ò ṣe mú wọn wọ́n dákẹ́ wọn ò sọ̀rọ̀ kí lè rò pọ̀ fàánà kí ni títí so ẹ bá wa dáhùn. Ṣé mo lè dáhùn? Ó yẹ dáhùn kí yàtọ̀ náà tó bá wa dáhùn. Ẹ sọ̀rọ̀ Mr. Adekunle what he saw in Itamarisi which is Yoruba nation now. Aláti máa ti pé kí a jẹ máa jáde. Ìṣẹ́rí bá ṣe jáde fún Sunday Igboho. Tá a bá tún jáde in our millions and in our droves. Bí wọ́n ṣe jáde yẹn, a máa force hand wọn láti rí pé nígbà tí Sunday Igboho títí kan channels television gbogbo even títí kan Fani Káyọ̀dé rí bí wọ́n ṣe jáde ni àwọn èèyàn yẹn àwọn ọ̀dọ́ yẹn gangan ni wọ́n láti jáde tàbí rí pé nígbà tí wọ́n ṣe EndSARS
ẹ rí pé gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ sí. Tí àbájáde ká sanwó pọ̀ ká sọ̀rọ̀ ní ohun ẹyọ kan, a láti force hand wọn. So tábàjáde in one voice, ẹ rí pé immediately wọ́n ò tẹ̀lé ṣe nǹkan kan because ṣé wọ́n máa pọ̀ jù wá lọ? No, ìyẹn ò lè wà possible. Tábàjáde under Yorùbá Nation Now, ká má sọ pé Yorùbá Nation Now yẹn. Kó wá jẹ́ pé gbogbo wa la wá ń sọ Yorùbá Nation Now yẹn, ẹ rí pé wọ́n ní choice than kí wọ́n jáde kí wọ́n bá wa ṣe. Because at the end of the day, ọmọ ìyá ni wá, wọ́n ò lè pa àwọn èèyàn wọn, ìyẹn ò lè wà possible. But tí wọ́n bá rí pé àìtí ìjáde tó, wọn ò ní jáde. Bá bó ṣe wà nísìn, wọ́n fẹ́ rí nǹkan tí a máa ṣe. Even títí kan àwọn tó jẹ́ pé wọ́n wà ní abroad ní ìjọba ìlú àwọn òyìnbó, wọ́n dúró kí wọ́n rí nǹkan tí Yorùbá máa ṣe nísìn. The next move ni pé kí gbogbo wa ká jáde, ká demand fún referendum yẹn. But àwọn ọ̀dọ́, àwọn ni wọ́n máa demand fún kinní yẹn because àwọn ni wọ́n pọ̀ jù. So ọ̀rọ̀ tí mo ní láti sọ nìyẹn. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n yọ ohun yín. Mo kí Lékè Amadueke, thank you very much. I really appreciate your message. Lékè Amadueke àti Austin Okonkwo. Austin Okonkwo sọ wípé all hail Oduduwa, all hail Biafra, Fulani must go 2020. That is very nice start. But Fulani must go 2020. Ẹni pé táàgì but 2021 wà láwa yìí. Àti wà ní 2021 lọ. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ nítorí pé ẹ ṣé olóòtú. Àwọn oníbèrè béèrè lọ́wọ́ wa pé kí ló dé tí àwọn bíi Jagaban ò sí? Ó ṣe mí láàánú púpọ̀ pé tí a bá sọ pé ọmọ Yorùbá òdodo ni wá, ọmọ Yorùbá òtítọ́ ni wá, táwa ń jẹ́ kí àwọn ọmọ ọ̀rankíran kọ́ máa wá ńgbà tá fún wọn láyè, tá fún wọn nílẹ̀, tá fún wọn lóúnjẹ, kọ́ máa wá pa wá. Kí àwọn táwa sọ pé olórí wọ́n pè é láwòdì, Jagaban àti ẹ̀yin tó kù, tẹ́ wá ń jẹ́ kó mú àwọn èèyàn yín, àwọn ọmọ ìyá yín, àwọn ọmọ ẹbí yín kọ́ máa pa wá nítorí pé ẹ̀yin ti gba àbọ̀dì. Ẹ ti torí owó tí ẹ ń gbà. Ó ṣe mí láàánú pé gbogbo owó tẹ́ rò pé Fúlàní ń gbà ó ń kó fún yín. Owó tí àwọn ọmọ Yorùbá ṣe ní ilẹ̀ wa ló ti rí owó yìí. Àwa là ń ṣiṣẹ́. VAT wo ní darandaran ó ń contribute sí Lagos State, Ọ̀ṣun State, Ekiti State. Àwa ọmọ ṣiṣẹ́. Àwa lọmọ aládé. Àwa lọmọ alápátá ń ṣiṣẹ́. Wọ́n ń gba gbogbo nǹkan ní wa, wọ́n dẹ̀ fi ń tùlú wọn ṣe. Ó wá ṣe mí láàánú Jagaban. Bọ́n ṣe lọ́nà ní agbára tó, ó lè kó ìyànjọ tó, ó kó àwọn èèyàn tiẹ̀ kí wọ́n bá kọjú sí Fúlàní kó bá wọn jà. Agbára tí Ọlọ́run fún wa, ó dẹ̀ ń fẹ́ lọ tà wá fún Fúlàní. Ìjẹ́ ọmọ Yorùbá òdodo ni ẹ́. Ìjẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn ni ẹ́. Ó ṣe mí láàánú pé tó o bá darapọ̀ mọ́ wa, kò fi gbogbo agbára tó ló ní àtọwọ́ tó ní kò fi sọ́pọ́ọ̀tì Sunday Igboho. Joshua tọ́lọ́run gbé dìde fún wa, Mósè tí Ọlọ́run gbé dìde fún wa ní tẹ́ẹ̀mù gbà yìí, bó ṣe gbé Awólọ́wọ̀ dìde, tó o bá fi gbogbo ohun tó ní kò fi sọ́pọ́ọ̀tì ẹ̀ kò fi gba àwa Yorùbá lẹ̀. A ṣe mí láàánú fún ẹ. Mi ò ní fẹ́ kó jẹ́ pé ìwọ ni Ọlọ́run máa lò bí ètùtù fún wa, tá máa fi dé ilé ìlérí wa. Mo pè ẹ́ ní orúkọ ti Bàbá àti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Gbogbo èyí tí ẹ̀ ń sọ̀pọ̀tù Fúlàní pé kó máa jẹ wá níyà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ sókè, tẹ́ ẹ̀ ń wò wọ́n pé nítorí pé ọ̀rọ̀ yín àti ọlá yín àtọwọ́ yín àtàwọn ọmọ yín wọ́n wà secured. Tẹ̀dẹ̀ expose àwọn ọmọ aláìlénìyàn, ṣùgbọ́n ta lẹ́jẹ̀ lọ́rùn. Tẹni kí Fúlàní máa mú wa kó máa pa wá kó máa gbalẹ̀ wa. Àánú ṣe mí fún yín. Ọmọ ojú jáde sí mi nítorí pé mo mọ̀ pé kò ń ṣe bí alálẹ̀ ṣe fẹ́ kẹ́ ṣe nìyẹn. Ṣùgbọ́n tẹ bá kọ̀ tí ẹ̀ dìde kẹ́ gbóhùn sókè kẹ́ sọ́pọ́ọ̀tì. Kẹ́ jẹ́ ìjàngbara yìí pẹ̀lú Sunday Igboho àti gbogbo àwọn ọmọ tó tẹ̀lé lẹ́yìn.
tí yín bá yín nìyẹn o àṣẹ èmi sọ bẹ́ẹ̀ ẹnu mi dẹ̀ gbà àṣẹ tí wọ́n bá wọn náà ni ẹ̀ṣẹ́ dẹ̀ ti gùn ó lẹ̀ mọ́ wọn náà àárọ̀ ti rọ̀ mọ́ àṣẹ máa mi èdìdí ọ̀run ti dé léyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe máa rí bẹ́ẹ̀ kò ni tún yí padà mọ́ bẹ́ẹ̀ ni mà bí ó ṣe rí ẹ nìyẹn ṣé ní olóòtú agbára Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa a kí yín pé ẹ ṣé gan-an ni a kí yín ní ọkùnrin a kí yín lóbìnrin kó tó di wípé a tún kásẹ̀ ètò yìí ńlẹ̀ mo tún fẹ́ sáré ju ìbéèrè kan sí àwọn tí mo gbé wá sí orí ètò lónìí máa ju ìbéèrè náà tààràtà sí ọ̀dọ̀ bàbá mi gbòókà máa ju ìbéèrè sí wọn pé ó dáa tí a bá sọ wípé Fúlàní wọ́n ń lo psychological war ṣé bí wọ́n ní tí Yorùbá wọ́n ní ṣé tá bá ní kí wọ́n náà tọwọ́ bọ náà ṣé wọ́n náà tọwọ́ bọ ni àwọn tá a dẹ̀ ń sọ yìí kì í ṣe àwọn tí wọ́n bí tá a bí lánàá tàbí tá a bí lónìí àwọn tá a ti bí látàrí Awólọ́wọ̀ tí wọ́n ti rí irú itú tí Fúlàní ti pa fún ìran ọmọ Yorùbá ni fún ìran Biafra ni kí wá ló wá dé tí wọ́n tún jẹ́ kí odò tó gbé àwọn aṣíwájú wọn lọ kí wá lálẹ́ tí wọ́n tún jẹ́ kí odò náà kó máa fún wọ àwọn náà lẹ́sẹ̀ gẹ́rẹ́gẹ́ ṣé ká sọ wípé ojú kòkòrò àbí àìronúwò ni àbí kí lè rí sọ̀rọ̀ yẹn ṣá. ok tẹ́ bá wo Yorùbá dáadáa nǹkan kan wà tó ń pè ní individualism Yorùbá ti wà too much of an individual tá a ṣe ń ronú a kì í pé gbọ́n kì í dẹ̀ ń ṣe pé bí ọ̀rọ̀ èébú a kì í ṣe rí a ti níra wa sínú sílẹ̀ tọ́jọ́ ti pẹ́ tó yẹ pé ìgbà táwọn òyìnbó dé ogun náà bá wa tá à ń jà ogun Èkìtì parapọ̀ tẹ́ bá rí ẹ jẹ́ n tún sọ ìtàn history kan fún yín tẹ́ bá wo Ọ̀yọ́ ìgbà tí Ìbàdàn gbà wá lọ́wọ́ ogun Fúlàní so àwọn kankan wà tó yẹ pé pẹ̀lú nǹkan tí Fúlàní ṣe fún wa yẹn wọ́n yẹn padà lọ bá wọn àwọn mi fẹ́ dárúkọ àwọn ìlú wọ̀nyẹn kó má di pé ẹ mọ̀ pé mi fẹ́ káwọn yẹn wà defensive but èèyàn kan wà ní Èkìtì ńgbà yẹn Èkìtì níyà mi orúkọ ẹ̀ jẹ́ Fábùnmi Òkèmẹsì ó padà lọ bá àwọn Fúlàní tó yẹ pé wọ́n tún wá tó ń padà gbógun ti àwọn Yorùbá padà so nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn máa ń ní personal ambition the first leader to ever unite Yorùbá pọ̀ tó yẹ pé gbogbo Yorùbá ever sọ̀rọ̀ lẹ́nu kan was Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wá àwọn Yorùbá òun fẹnu kan sọ̀rọ̀ jẹ́mọ̀ now ìjà kan ti wà tẹ́lẹ̀ láàrin Ìjẹ̀bú àti Ọ̀yọ́ àti Ìbàdàn ní ayé Látòsà ní ayé Orompo kí lórúkọ Awújalẹ̀ Afìdípọ̀tẹ̀ ṣe nígbà tí kíní ń ja ogun yẹn kíní fẹ́ bẹ̀rẹ̀ sí ní ja ogun gidi ààrẹ Látòsà Awújalẹ̀ Afìdípọ̀tẹ̀ blọọkì seaport kò fẹ́ kí gbogbo àwọn ìbọn tó ń wá kò fẹ́ kó dé ọ̀dọ̀ Ìbàdàn tó àwọn ò ní rí ogun yẹn jà so kíní yẹn affect Ìbàdàn gan tó yẹ pé wọn ò lè ja ìjà tí wọ́n ń jà yẹn so ìgbà tí Awólọ́wọ̀ tó wá fẹ́ máa ṣe àwọn máàní tó wà ń bàdàn yìí Pẹ̀nkẹ́lẹ́mẹ́s àti Akíntọ́lá wọn ò gbàgbé wọn ò gbàgbé nǹkan tíjẹ̀bú ṣe so ni ó fi bẹ̀rẹ̀ Mábọ́lájẹ́ ní ẹgbẹ́ tó ń pè ní ẹgbẹ́ Mábọ́lájẹ́ ńgbà yẹn pé kò yẹ kíjẹ̀bú wá sí Ìbàdàn kọ́ wọ́n á máa bá wa ṣe ètò bí wọ́n ṣe máa rán Ìbàdàn tọ́jọ́ wọn ti Ìbàdàn ṣe capital so nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé a ní unity láàrin wa unity tá a dẹ̀ dín láàrin wa yẹn òun ló ń jẹ́ kí ọ̀tá lè gbáàrin wa kọjá so tí ọ̀tá bá ti mú èèyàn kan tán rí pé wà ambitious bíi Tinubu bíi Akíntọ́lá mi ì sọ pé àwọn pípù yìí wọn ò nífẹ̀ẹ́ Yorùbá o wọn ò ní o no mi ì sọ bẹ́ẹ̀ but tẹ́rí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá ṣùgbọ́n wọn ò ní àròjinlẹ̀ ní nǹkan tó ń ṣe nígbà tí wọ́n ń ṣe kinní yẹn àwọn rò pé ó máa pé wọn ni tẹ́ bá wo Fúlàní tí Fúlàní bá wá bá yín Fúlàní máa ń ṣe bí ọ̀dẹ̀ mímọ̀ ẹ lọ wo history Usman Dan Fodio history Alimi history Buhari fúnra ẹ̀ kó tó di president wọ́n máa ń ṣe bí ọ̀dẹ̀ ni
wọ́n máa ń ṣe ẹ máa wò wọ́n bẹ́ẹ̀ pé bóyá. Adákẹ́jà bí èṣù. Adákẹ́jà bí èṣù ni wọ́n. ó dáa dájú wa gbòókà tá a bá ní àwọn wọ̀nyí wọ́n nífẹ̀ẹ́ wa ẹja sọ bẹ́ẹ̀ ó lè jẹ́ ká ti bí mú mo fẹ́ pago fún ẹ̀yin àti mọ́ mi ni. ó níbi tí mò ń bọ̀rọ̀ lọ o ẹ jẹ́ kí n parí fún yín ṣé bí Yorùbá ló ń ṣalátìlẹ́yìn Buhari débi tó dé lónìí ṣe bẹ́ẹ̀ wà Yorùbá ni. ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. bó ṣe wá jẹ́ pé Yorùbá náà ló tún wá ń dojú orókọ jẹ́ pé ọmọ àlè Yorùbá ló ń ṣe bẹ́ẹ̀ ọmọ àlè nìyẹn. ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. ṣẹ́rí téèyàn bá ti wà áárín omi tó ti dáàrin omi á wá di wàhálà pé ṣé kí n máa lọ àbí kí n padà. nǹkan tó máa ń ṣe wọ́n nìyẹn. So that is why tí èmi ò fẹ́ ká máa fúngun lé wọn because tá a bá ń fúngun lé wọn ìjà yẹn a ti ń píjà yẹn sọ́nà púpọ̀. ṣẹ́rí bá ṣe wà yìí àwa ló yẹ ká máa sọ pé o nǹkan tẹ́ ṣe àwa ò fẹ́ gba ọ̀nà yẹn lọ mọ́ báyìí la ṣe fẹ́ gbà. So tẹ́ bá fẹ́ tẹ̀lé wa ẹ jẹ́ á lọ bẹ́ẹ̀ but tẹ́ bá fẹ́ tẹ̀lé wa ẹ̀yin lẹ dá wà but èmi ò fẹ́ kó di pé à ń bára wọn jà wá ìjà yẹn wá di àárín ara wa. So nǹkan tí wọ́n ṣe fún ojú tí kinní ìfi ń wò ṣe rí bí Tinubu ṣe wà yẹn wọ́n jẹ́ kí wọ́n help ẹ̀ pẹ̀lú Èkó wọ́n ń ṣí private seaport wọ́n ti ń di business partners àwọn nǹkan kan wà tó ń ṣe láàrin wa táwa ò rí. Gbogbo nǹkan tí Dangote ń ṣe ní island yẹn gbogbo nǹkan tí free trade zone yẹn gbogbo àwọn nǹkan tó ń gbádùn bẹ́ẹ̀ nìyẹn. So nǹkan táwọn ń sọ fún yẹn tó o bá ti lanu tó o bá ti lè gbèjà wa tó bá lanu pẹ́rẹ́ tó bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn ẹja a máa padà lẹ́yìn ẹ̀. Ọgbọ́n yẹn náà lò f'Áfọ̀njá ọgbọ́n yẹn náà lò fún Abíọ́lá ọgbọ́n yẹn náà lò fún Akíntọ́lá òun náà lò fún Tinubu. So jẹtigẹ so nǹkan tó ń ṣẹlẹ̀ ní individualism ló máa ń fà á Awólọ́wọ̀ dẹ̀ ti sọ fún wa. Yes sir. Ó jẹ́ olówó kan tó yẹ pé ó ti ràn ọ̀pọ̀lọpọ̀ lọ kò yẹ kí chicken change pé trade welfare o tógèètì o nǹkan kan bẹ́ẹ̀ yẹn kò yẹ kó jọ lójú. So ṣàtìrí téèyàn bá ti tó nǹkan débì kan ó ti ṣe rí gbogbo bí Buhari ṣe débi tó tẹ̀ òun ló tó because tẹ́ bá wò Buhari ti ń ja kínní ó ti ń jà tó yẹ pé àwọn Ìgbò ló fẹ́ lò tí ò rí ṣe ó kọ́kọ́ lo Ọ̀kadìgbò ó tún lo Ìgbò kan wọ́n ti ń try ìgbà tó wá bá àwọn Yorùbá náà àwọn Tinubu bá ṣe. So nǹkan tí Tinubu ṣe sílẹ̀ yìí agbára tí wọ́n nínú APC àwọn ń rò pé tí Buhari bá lọ àwọn làwọn máa jogún Nàìjíríà àwọn náà ìgbà wọn ló máa kù. So òun ní tẹ́ bá rí pé àwọn tó bá ń support APC wọ́n máa sọ fún yín pé ẹ má bá ti ṣe rí gbogbo àwọn tó ń kù yìí kò kàn wọ́n nǹkan tó ń kàn wọ́n ni pé ẹ ṣáà má jẹ́ ká bá Fúlàní jà torí pàwa ló kàn. Ibi tí Fúlàní ti máa ń lo psychology fún wa nìyẹn. So ojú pé àwa ló kàn yẹn a máa jẹ́ ká mójú kú o gbogbo nǹkan tó ń ṣe ṣùgbọ́n àwọn náà ti ń to bí wọ́n ṣe máa já Tinubu àti gbogbo wọn bọ́lẹ̀ tó bá dìgbà yẹn. Kò lè dìgbà yẹn lágbára Ọlọ́run kò lè dìgbà yẹn tí a fi túká lágbára Ọlọ́run. Ẹ ṣe gan-an ni nǹkan tí ó yẹ káwa máa jà fún sí ni pé kí a máa fẹnukò sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni Thank you. Afẹnukò sọ̀rọ̀ pé Oòduà nation now. Ẹ ṣe gan-an ni ẹ jẹ́ kí níbí náà ni a ó ti máa dánu dúró fún ètò ti tòní. Ó mọ̀ pé àwọn tó wà ní ojú wòran mi wọ́n fẹ́ ká lọ ṣùgbọ́n apá kejì ètò yìí ó tún sì bọ̀. Mo kí gbogbo wa pátápátá tí ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò yìí. Láàárín ìṣẹ́jú péréte mo fẹ́ kí a fi ìṣẹ́jú 5 péré kí a fi sọ̀rọ̀ YNN. Màá wá bẹ̀rẹ̀ látòrí ìṣẹ́jú 5 màá fún Sister Bukky ní ìṣẹ́jú kan ìṣẹ́jú kọ̀ọ̀kan ó jẹ́ ìṣẹ́jú 4 a dẹ̀ fi ìṣẹ́jú kan tó kù a ó fi ṣe àdúrà ìparí. Mr. Bukky àwa fẹ́ kí ẹ bá wa sọ nípa YNN láàárín ìṣẹ́jú kan péré náà ni o ìṣẹ́jú kan. Ẹ bá wa join YNN a fẹ́ fi create grassroots awareness so that a lè gba Yorùbá ẹ̀sán Yorùbá. Yorùbá náà ni wọ́n try láti. Mo máa bẹ̀rẹ̀ Yorùbá class my sister Yorùbá class o. Ẹ sọ Yorùbá. A fẹ́ dé àárín àwọn ọ̀dọ́ so that tá a bá dọ́dọ̀ àwọn ọ̀dọ́ ń sìn a lè
a lè ṣe petition wa a tún lè petition yẹn ló máa jẹ́ ká ṣe referendum so nǹkan tí wọ́n yẹn I need àwọn volunteers I need àwọn sponsors pé kí wọ́n join wa so that a lè kárí gbogbo ilẹ̀ Yorùbá. I hope that was okay. Yeah, it's okay. Thank you very much. Yes. Yes. Brother wa Adékúnlé láàrin ìṣẹ́jú kan. tó ẹ̀yin olóòtú àti gbogbo àwọn tá a wá sórí ètò ẹ ṣé o gbogbo àwọn èèyàn wa tó gbé wa nílé lóko ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now not tomorrow ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kíni ká darapọ̀ sí orí Yorùbá nation now tí àsìkò awareness bá ti dé ká tún yáyà ẹ̀yin tẹ́ fẹ́ tọ́lọ́run kẹ́ láti ṣe sponsor ẹ forí orúkọ yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn fi ránṣẹ́ sí olóòtú ẹ̀yin tí ẹ ti gbáradì láti ṣe the leg work tá à ń pè ní volunteer ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ fi ránṣẹ́ sí olóòtú ká lè roll out awareness a fẹ́ ṣe yìí ká lè tètè délẹ̀ lérí ẹ má gbàgbé o Yorùbá wọ́n mọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé kò sórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ dé tẹ́ bá ti ní Nàìjíríà wọ́n tó wá béèrè lọ yín pé are you a Yorùbá man ìyẹn ló bí Yorùbá nation orílẹ̀-èdè ni wá so ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ á tún máa bá yín láyọ̀. ẹ ṣé gan-an ni kódà ohun tí ẹ sọ yìí ó mú mi rántí bọ̀ á sọ di jọ́ mi pé orílẹ̀-èdè 5 ni wọ́n ti legalize Yorùbá as their official language orílẹ̀-èdè 5 ẹ rí i pé Ọlọ́run bá wa ṣe àmọ́ eléyìí á tún máa sọ ní ọjọ́ mi ká má fi gba àkókò dáàdì wa gbòkà afẹ́kẹ́ tó bá wa sọ nípa wa ẹ̀nẹ̀ ní àárín ìṣẹ́jú kan ohun tí mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi sọ lórí ibẹ̀ ni pé bí àwọn èèyàn ṣe lè darapọ̀ mọ́ wa àti àwọn volunteer àti àwọn sponsor láàrin ìṣẹ́jú kan. ó dá tí a bá rí Mr. Gboka kí wọ́n bá wa dá sí bóyá kí n pe mọ́mì wa kí wọ́n bá wa dá sí láàrin ìṣẹ́jú kan ẹ bá wa sọ nípa YNN. ẹ̀yin èèyàn mi tẹ́ jẹ́ Yorùbá nílé lóko ìgbékalẹ̀ YNN Yorùbá nation now Yorùbá nísinsìnyí kò ń ṣe lọ́la kò ń ṣe lọ́túnla nísinsìnyí ní ká bẹ̀rẹ̀ sí ní kí ọwọ́ wa ká bẹ̀rẹ̀ sí ní kíbọ̀ aṣọ tá máa fi jẹ́ Yorùbá gidi tá máa fi dé ilẹ̀ lérí. Yorùbá YNN kì í ṣe fún àwọn gúrùpù kọ́ àwọn ẹ̀yà kan gbogbo àwọn ọmọ Yorùbá ní kẹ́ lọ́wọ́ sí èyí tẹ́ bá lọ́gbọ́n ẹ fi ọgbọ́n yẹn ẹ jẹ́ ká fi lò ó fún ilẹ̀ wa èyí tẹ́ lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́run bá ṣírí yín tọ́lọ́run gbé yín ga ẹ dáwó tá bá fi jẹ́ ìjà agbára yìí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin lọ́ọ̀yàsì ẹ̀yin dókítọ̀ ẹ̀yin akọ̀wé ẹ̀yin amọ̀wé ẹ̀yin tẹ́ ń bíldì ìlú gbogbo yín ni YNN nídìí o ẹ dìde bí Ìgbòho ti dìde tó lẹ́nu ọ̀rọ̀ láti ṣe àgbàǹgbà fún wa ẹ jẹ́ káwa náà gbogbo nǹkan lọ́lọ́run fún àwọn ọmọ Yorùbá ó fún wa lọ́gbọ́n ó fún wa lóye ó fún wa nílàákàyè gbogbo ohun téèyàn fi ń ṣe ilé ayé ni Ọlọ́run ti fún àwọn ọmọ Yorùbá àwa ni ẹ̀dá tí Ọlọ́run tó gbé sílé ayé tó blẹ́sì ẹ dìde ẹ jẹ́ ká gbárùkù ìlú wa ní orílẹ̀-èdè wa ní a lọ sí Germany tàbí a fẹ́ lọ gba Germany a lọ sí Australia ilẹ̀ Yorùbá kò dé síbi tí wọ́n ti mọ̀ wá ní àgbálá ayé ẹ jẹ́ ká dìde ẹ má jẹ́ kí ìran Fúlàní kan jẹ wá máyé kan pa Bàsírà mọ́ wa lára ẹ dìde èèyàn mi ọmọ aládé nìyí ọmọ olókìkí nìyí ọmọ ológo nìyí ọmọ onírùkẹ̀rẹ̀ nìyí Ọlọ́run fún wa ní ọgbọ́n ó fún wa ní òye ẹ jẹ́ ká lo gbogbo ohun tí Ọlọ́run fún wa ká fi gbọ́ orílẹ̀-èdè wa tá à ń pè ní Yorùbá ó gbayì ó gbẹ̀yẹ ọmọ ẹlẹ́ṣọ̀ ni wá ọmọ aládé ni wá alálùbáríkà ni wá àwa ló fi yangàn ní gbogbo ìgbésílẹ̀ ayé pàápàá nílùú òyìnbó tá à ń pè ní USA ẹ lọ wo àwọn ọmọ wa wọ́n wà ní White House wọ́n wà ní White House wọ́n wá fẹ́ ká máa ṣerú nílùú bàbá ti wá
ẹ dìde èèyàn mi, ẹ dìde ẹjọ́, mo bẹ̀ yín ní orúkọ àwọn alálẹ̀, mo bẹ̀ yín ní orúkọ tí bàbá àti ọmọ àti ti ẹ̀mí mímọ́, ẹ dìde, ẹ má jẹ́ ká bẹ̀rù. Ọlọ́run ló wò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù, but ẹ̀mí ìfẹ́, ẹ̀mí agbára àti ẹ̀mí òye tó pé ọmọ olóye ni wá. Ẹ jẹ́ ká dìde. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. I just quickly say something? Kò tún ṣiṣẹ́ padà. Wọ́n ní kí á dìde pé kí á jà fún ẹ̀tọ́ wa, kí á jà fún ẹ̀tọ́ tí ó bá yẹ kí á jà. Wọ́n ní ká má ṣe bẹ̀rù torí pé Bíbélì sọ pé kí ọmọ ọ̀dọ́ náà ó ní kó má ti wá ìsinmi lẹ́nu àwọn oníkìrìsìtẹ́nì pé torí pé àárín ọ̀tá òun náà ni àwa. Tí ẹ bá wò ó, àwọn Fúlàní náà ni wọ́n gbógun ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àwọn làlárí lẹ́yìn Jésù náà gbà náà wọ́n jẹ́ ọ̀tá èṣù lẹ́yìn ìbejì. Wọ́n wá ní kí ogun apátápátá tó jẹ́ ọmọ Oòduà wọ́n ní ká rí pé a dìde a jà fún ẹ̀tọ́ wa. Kí a tó parí, Sista Bukky náà fẹ́ sọ kankan. Mo fẹ́ make it clear pé YNN kò kí ń ṣẹgbẹ́. It is a Yoruba campaign. Like bẹ́ẹ̀ni pé à ń ṣe APC or PDP, but eléyìí ò kí ń ṣe campaign fún party. Eléyìí ni fún àwọn Yorùbá kí wọ́n gba òmìnira. Campaign pé ká kúrò lórí ilé-èdè Nàìjíríà ní YNN. So àwọn Yorùbá ni wọ́n ní Yorùbá Nation now. So mo kàn fẹ́ sọ yẹn. Tọ́ wọ́n ní ẹ̀yin Yorùbá, ẹ̀yin náà ni ẹni Yorùbá Nation now. A ti tán agbèrèlé aró, àlùkò tí wá ṣe tán òun relé ìkosùn, lékèlékè mi ṣe tán òun relé ìkẹfun. Ìwó nílé Odídẹrẹ́, Ìbàdàn nílé Àwòdì, Ìbárìbá nílé àti òro, gbogbo ayé ni wọ́n nígún. Ẹ jẹ́ kí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ kó máa gbá àti òro lọ. Ibi gbogbo òun ṣà nílé ẹyẹ. Àwọn àgbà kórókó tó fi inú gbóṣelé, òkété forí òkìtì ṣe yẹ̀wò. Omi òun nílé ẹja, àbàtà nílé ẹ̀gún. Ẹ̀gún ò lè jà, òun lè tagbọ́n. A kì í gbàkàtà lọ́wọ́ akítì. Kò sẹ́ni tí ó gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Ó ṣe é wọ̀. Kò sẹ́ni tí ó gbalẹ̀ bàbá tiwa lọ́wọ́ àwa. Torọ́ máa kiri wá tá ò gbọ́dọ̀ sojú. Ìmọ̀ràn rẹ o, kí ẹ̀yin yẹn kí ẹ gbọ́ wípé gbogbo wa pátápátá ó ń la dìde la sọ wípé we stand for Sunday Igboho, pé ọmọ akíní, ọmọ akin tí ò gbọ́dọ̀ sojú. Akíkanjú ọmọ tí ń pe ọmọ rán níṣẹ́. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá wa ṣe ètò lónìí. Elédùmarè ọba dẹ̀dá, ọba mẹ̀dá tó ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ẹ̀ tí í ṣe orúkọ ńlá tó tún ní kí a wá sí òpin lónìí, ká mú wá sí ìdánudúró. Ilé ò ní ṣe òpin fún ẹnìkọ̀ọ̀kan wa. Agbo pátápátá tí wọ́n bá wa dá sí ètò, àwọn ìyá wa, bàbá wa, àwọn àǹtí wa tí wọ́n ti fohùn ránṣẹ́ látàárọ̀. Adúpẹ́, ẹ ṣe púpọ̀ wípé àjíǹde ara ó máa jẹ́. Bẹ́ẹ̀ a kì í bá ọkùnrin ẹyẹ ní orí ìtẹ́. Kókó báyìí òun náà ni ara ọ̀tá ń le. Kókó báyìí ni ara ọyìn ò máa le o. Ẹ̀mú ò kí ń mú ní tìlágbẹ̀dẹ. Bẹ́ẹ̀ ọmọ aráyé ò ní mú ohun yín ní àṣẹ Ìdùmarè. Mo kí yín pé ẹ bá wa dá sí láti àárọ̀. Ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ètò náà, a kí ẹ̀yin náà láti a lè máa dárúkọ yín pátápátá, ṣùgbọ́n àtẹ̀jíṣẹ́ tó wọlé láti òun náà ni ti Isiaq Taiwo. Wọ́n ní the truth of Yoruba issue is that every elders that does not support Sorosoke should be killed by the youth in a situation we settle. All right, èmi náà gbà yẹn náà wọlé. Ẹ ká máa pa àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, àwọn àgbàlagbà, kò sí wàhálà. Abala apá kejì ètò yìí yóò tún máa wáyé láìpẹ́. Mo kí gbogbo wa pé àṣẹ tí ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò. Ká tó máa lọ, ẹ jẹ́ kí a gbọ́ orin tí a mọ̀ sí national anthem wa. Tá a bá ti gbọ́ tán, a sọ wípé èmi ń lọ, ó dìgbà ó ṣe, ká má fi kú yára wa, ká má fàrùn yára wa lórí ilẹ̀ ayé. Lónìí, a ò ní fi kú yára wa, a ò ní fi àrùn yára wa, a ò ní gbúra burú sí wa, àwa náà ò ní kọ lẹ́tà burú sẹ́nì kankan. Ó wọlé kò délé, ó roko kò tóko, ó wá ń toko òròkó dé oko òrókò so. Ọlọ́run ò ní jẹ́ kí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ rántí o pé ọmọ Oòduà nìyí, ọmọ aládé nìyí. Bẹ́ẹ̀ sì ni ọmọ aládé ò gbọdọ̀ sojú. Àwọn kan ni wọ́n tún pè yí o nígbà tí a ti fẹ́ fi ẹnu ètò tì sí apá kan, àmọ́ wọ́n pè direct wọlé ni. Á gbé pé wọn torí pé ó pé ní wọ́n lòun ni ó máa ń sọ ẹni yìí tún kọ́tẹ̀, wọ́n ń pè láti location 9 ni. Tí ẹ bá pè wá padà, á gbé pé yín, ó dẹ̀ fi wọ́n tún pè padà.
Hello. Hello. Hello, ẹ ti wà lórí ètò. Tọ́ tí ẹ bá lè pè wá padà o, á gbé pè yín kó tó di pé a kúrò. Àmọ́ tí ẹ bá pè wá mọ́ torí ó dà pé wọ́n ń pè láti location náà direct ni. Ohun tó fẹ́ kí n fẹ́ gbé pè wọ́n nìyẹn. Torí pé tá a bá rẹni tó lo káàdì ẹ̀ tó fi pè láti location 9, onítọ̀hún ẹ jẹ́ kí a kí àyìn pé ó ṣe tí wọ́n pè. Hello. 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 Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín o. Ẹ rọra o. Ta ló ń sọ̀rọ̀ o? Mo wà lórí ètò yẹn kí n parí ètò tàbí pé padà. Ẹni mọ̀ mi ló ń sọ̀rọ̀. Tó ní agbára Elédùmarè ọba, wọn ò ní fi wá ṣe àwátì o. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa títí di àsìkò yìí. Elédùmarè ọba aráré, òun náà ní kí Elédùmarè kó fi ẹnì kọ̀ọ̀kan wá dá. Ẹ ṣé ẹ̀yin tí mo pè tí ẹ jẹ́ mi, ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ó sì ti dé tí àwọn ọmọ ilẹ̀ Oòduà. Mo dẹ̀ nígbàgbọ́ pé tí n bá tún pè lọ́jọ́ míì, ẹ jẹ́ mi. Ẹ jẹ́ kí a gbọ́ orin tí a mọ̀ sí national anthem wa kí a dẹ̀ máa sọ fún wa pé ó tìgbà kan náà láyọ̀ la ó pàdé. Ladies and gentlemen, the national anthem of the newly formed OODUWA nation. Ṣetán kí ẹ máa lọ.